ṣí yín létí láti jẹ́ kẹ́ ẹ mọ ọ̀kan ọ̀jọ̀kan ibi tí ìlú dé dúró. Nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn títí ọwọ́ mi ló ti jáde wá. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó júwe lé fún Wale Edun pẹ̀lú Dangiwa wípé kí wọ́n ó ṣe wọ̀ kí wọ́n ó yẹ̀bá lórí ipò tí wọ́n dì mọ́. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Lórí ìròyìn bí ààrẹ ṣe ń tún létò lásìkò tá a wà yìí, wọ́n ti kéde Oyèdélé gẹ́gẹ́ bí ẹni tí ó rọ́pò Edun gẹ́gẹ́ bí mínísítà fún ètò ìṣúná lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Ilé ẹjọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Màdúgùrí ló ti júwe ọgbà túnirọ fún ẹnìkan o tó jẹ́ wípé ó lọ́wọ́ nínú jìbìtì lúlù mílíọ̀nù 22 náírà ló fi gbá àwọn ènìyàn lójú o. Ilé ẹjọ́ bá ní kó máa lọ wò nínú gálágálá rin. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà níbi tí mínísítà fún ètò agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà Báyọ̀ Adélabú tó ti ṣetán báyìí láti kúrò ní ipò gẹ́gẹ́ bí mínísítà fún ètò agbára nítorí pé kíni òun náà láfojúsùn láti dupò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Òtítọ́ ni wípé mo ṣàṣìṣe ìmí abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́kọ̀ o, ọlọ́run ọba nìkan ni kì í ṣàṣìṣe. Goodluck Ebele Jonathan ó jẹ́ kí Àtíkù mọ̀ wípé mo ṣàṣìṣe lóòótọ́ ṣùgbọ́n mo gbìyànjú agbára mi gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere àti ààrẹ nígbà tí mo dépò ààrẹ mú. Ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà, wọ́n ní ilé ẹjọ́ náà ló ti mú oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n tún máa jókòó ìgbẹ́jọ́ El-Rufai. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Arákùnrin kan rèé tí wọ́n ní kó kọ̀wé kó fipò rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n lé kúrò lẹ́nu iṣẹ́ nítorí pé kíni wọ́n ní ìwé ẹ̀rí tó fi gba iṣẹ́ lọ́wọ́ àwọn àjọ NECO wọ́n ní ayédèrú ìwé ẹ̀rí ni o, àti wípé ó da ọwọ́ rú láti gba iṣẹ́ ọ̀hún. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà, níbẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Jackson Nurudeen Adeleke òun náà ló ti sọ̀rọ̀ tó sì ní òun ti yan Davido ọmọ bàbá olówó gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí àwọn ọ̀dọ́ fún ìpè láti dìbò lẹ́lẹ́ẹ̀kejì fún ìṣèjọba ilé tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn. Nínú ìwé ìròyìn Guardian ni ìròyìn eléyìí ló ti jáde wá o. Àwọn àjọ tó ń rí sí ètò ìlera ní ìpínlẹ̀ Cross River ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn kẹ́fìn àjàkálẹ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ náà. Ìwé ìròyìn Guardian ló gáìdì ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Vanguard ni mo padà wọ̀ báyìí níbi tí wọ́n ti ní wọ́n fi ojú àwọn tí wọ́n dìtẹ̀ tí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu wọ́n fojú wọn hàn nílé ẹjọ́ lónìí gangan ni kò ní dọ̀la. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn kan tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé òṣìṣẹ́ ọlọ́pàá kan. Wọ́n jí òṣìṣẹ́ ọlọ́pàá gbé àti ọmọ rẹ̀ tí wọ́n sì gba owó ìtúsílẹ̀ mílíọ̀nù 24 náírà. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Vanguard ló sọ wípé aláǹgbá tó bọ́ lórí ìrókò ó bẹ́ lálàáfíà bẹ́ẹ̀yìn òyìn mi mo yin rà mí. Wale Edun òun náà lọ sọ̀rọ̀ ó ní ẹ wo èmi gan dúpẹ́ tí mo ṣe nígbà mo wà gẹ́gẹ́ bí mínísítà fún ètò ìṣúná. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ti jáde wá. Àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n ti fi gbòòrò òfin gbé ayédèrú agbẹjọ́rò kan o pẹ̀lú bó ṣe ń lo òǹtẹ̀ àwọn àjọ náà ìyẹn NBA ó ń lo òǹtẹ̀ wọn ní ìpínlẹ̀ Èkó kì í sì ṣe ojúlówó agbẹjọ́rò. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà, níbẹ̀ ni obìnrin opó kan ní ìpínlẹ̀ Abia ló ti ń sọ wípé èmi ò lè ta lémi o, kò sí nǹkan tẹ́ ẹ lè bá mi sọ. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn náà. Nínú ìwé ìròyìn Punch ni ìròyìn eléyìí ló ti jáde wá tó ń pa á lówe tó sì ń sọ̀rọ̀ lóhùn òkè wípé ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ó fẹ́ o, àti wípé àjọ jẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní. Àwọn ènìyàn kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ṣe ìwọ́de o tí wọ́n sì pè fún kí ọwọ́ kó yí ọwọ́ padà
ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. J Martins òun náà ló ti sọ̀rọ̀ tó sì ti rọ àwọn ìbejì olórin ṣèwọ́ṣèwọ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbé ògo ilẹ̀ adúláwọ̀ tí wọ́n gbé hàn káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé yẹn P-Square ó ní ẹ dákun o ẹ parí gbogbo dúkù tó wà láàrin ẹ̀yin méjèèjì ẹ̀ ṣe parí ẹ̀ lábẹ́lé pàápàá jùlọ látàrí ọjọ́ bíi yín eléyìí tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ pààrọ̀ ẹ dákun o mọ̀ ń rọ̀ yín ní J Martins òun náà ló ń rọ àwọn P-Square bẹ́ẹ̀. tó àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣé tí gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé Ọ̀yọ́ wa dé lónìí ẹlẹ́wà tàn yíyin kánú oko bẹ́ẹ̀ ni pàpínni baálẹ̀ fìlà ìlàṣà àròkò ní gbàyìn nínú àwo tọ́ngànran àtúntì kalẹ̀ sórí àga ìdè láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn àjẹmọ́náwá fún yín gẹ́gẹ́ bá a ṣe kọ́ jáde nínú ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà a ó sì tú ní ìpele bí aṣọ ọ̀yẹ̀lẹ̀ ìpele laṣọ àyàn ìpele laṣọ tí ń bẹ lára àlùbọ́sà nípele làgbàdo tó mọ tirẹ̀ lórí ebè à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa ìròyìn àjẹmọ́ná la tún gbé sí òde báyìí la gbé sí gbàgede láti jẹ́ ká ẹ mọ̀ ọ̀kan ọ̀jọ̀kan nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà káàkiri ibi tí ìlú dé dúró lókè òkun àti lẹ́sẹ̀ kùkú àtàkálẹ̀ àtàkókò àtàdé ọ̀nà jíjìn rere láti jẹ́ ká ẹ mọ̀ ibi bí àwọn nǹkan bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè yìí à ń kí yín o láti ìkànnì alàlújá ìkànnì kọkàndínláàádọ́rùn pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè òláwà níbẹ̀ láti ń dún yánmọ́yánmọ́ níbẹ̀ láti ń kùn sínú afẹ́fẹ́ dídùn tiwa kìí ṣe dídùn tẹ̀fọ́n torí pé bí ẹ̀fọn bá dún àwọn ènìyàn wọn ò yọ agada ọwọ́ wọn ò pa ọ̀fẹ́ pòó ṣùgbọ́n dídùn táwa bá dún àwọn aráalé àwọn ará ìlú wọn ń pàtẹ́wọ́ fún wa ní pápápápá pòó bẹ́ẹ̀ ṣe ń pàtẹ́wọ́ fún wa àwa náà ń gbóṣùbà fún yín wípé ẹ káre láé bẹ́ẹ̀ ṣe ń wò wá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa iná ò ní tánwọ́ yín o òní ọjọ́ àánú kára àánú gbà ní gbogbo ọ̀nà wa gbogbo kábòyún lé kí wọn ó bìtìbìtì rè àwọn àgàn kí wọn ó tọ́wọ́ àlàbòsùn gbogbo àwọn tí wọ́n ní ọmọ wẹrẹ lọ́wọ́ ọmọ yín ò ní yàn kú o èso ni wọ́n jẹ́ nínú ilé èso wọ̀nyí wọn ò ní rẹ̀ dànù láṣẹ Ọlọ́run Elédùmarè ọba tó ń darí ohun gbogbo à ń kí yín o wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé akínyín káàbọ̀ sí ìkànnì alárágbà ìdá ìkànnì Spirit 9.1 FM eléyìí tá a kalẹ̀ sí ìṣíà ìlú òkè ònà ń pè bí ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú èdè eléyìí tó gbayì láwùjọ orílẹ̀‐èdè àgbáláyé èdè Yorùbá òun náà làwọn fi ka ìròyìn tán kan léèbó táwa ó sì tu sí yín létí kó lè yé àwọn ọmọ kóòtù òjíire náà ni ò àwa kì í káàbọ̀ sórí àkọ́tún ẹ̀ lónìí tó bá wá tó àókò eléyìí tẹ̀yìn ọ̀dà sí ẹ dákun àwọn nǹkan tẹ́ ẹ bá ti gbọ́ nínú ìròyìn òun náà ni kẹ́ ẹ dá sí o nítorí pé àwọn ẹ̀kọ́ eléyìí tó yẹ ká máa kọ́ra wa náà ni pé ó lójú ọ̀rọ̀ tó lè lọ láfẹ́fẹ́ ọ̀rọ̀ tí ó bá sì lọ láfẹ́fẹ́ ó gbúdọ̀ jẹ́ ọ̀rọ̀ tó dẹ́ ìbámu pẹ̀lú àwọn tó mójútó ohun tó ń jáde láfẹ́fẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà iná la fi ń sọ fún yín pé there are something that are not to be broadcast NTBB tó jẹ́ pé yóò fi òfin rẹ̀ tí ó fi gbé àwọn tó bá sọ tí ó bá yẹ kí ó jáde láfẹ́fẹ́ fún wa òun náà la fi ń sọ fún yín pé ẹ jẹ́ ká jọ dá sí i pẹ̀lú ìfẹ́ eléyìí tá a ní sí orílẹ̀‐èdè wa Nàìjíríà tá a bá ní béjò bá ṣe gùn òun ló láàṣẹ dáná sun ilẹ̀ rìgbó àmọ̀ sọ́nà bọ́lé ẹ mọ̀jẹ̀ sọ́nà bọ́lé o gbogbo òròyìn tá a bá ti gbọ́ ẹ̀yẹn já gbà bí ọpẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ká sì nígbàgbọ́ pé yóò dá tẹ́yìn bá ti ní yóò dá fáwa náà ń bẹ̀ nígbà tó bá wá dá wọn ò ní fi ẹ̀jẹ̀ tèmi àti yín wọn ò ní fi rúbọ rẹ̀ Ọlánrewájú Álímì ló kọ tèmi ẹ̀ lẹ́mbẹ̀ wo ẹ̀kú kalẹ̀. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló fẹjú kẹkẹkẹ sí tó sì ń ṣàlàyé báyìí wípé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti jáwé lọ jókòó jẹ́ yẹ̀bá kúrò lórí ipò tó dìbò fún Wale Edun Dangiwa gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust bó ṣe tì í jáde ẹni àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti jáwé lọ jókòó jẹ́ fún mínísítà tó ń rí sí ètò ìṣúná àti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Wale Edun bẹ́ẹ̀ ni bàbá tún jáwé lọ jókòó jẹ́ fún Ahmed Muda Dangiwa gẹ́gẹ́ bí
mínísítà tó ń rí sí ìmúgbòòrò àti sísọ gbogbo agbègbè àwọn ìlú ńlá láti jẹ́ kí ó gba agbára ọ̀tun ìyẹn Ahmed Muda Dangiwa wípé kóun náà kó jókòó nílé o, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí akọ̀wé fún ìjọba àpapọ̀ tó fi síta sẹ́nitọ̀ George Akume òun ló kéde ọ̀rọ̀ yìí. Nínú àtẹ̀jáde náà ó ṣàlàyé wípé ààrẹ sì pa á láṣẹ fún Wale Edun wípé gbogbo nǹkan ìjọba àpapọ̀ tó wà lọ́wọ́ rẹ̀ kó gbogbo rẹ̀ fún ọ̀gbẹ́ni Taiwo Oyedele, òun ni yóò sì gba ipò mínísítà fún ètò ìṣúná àti ètò ọrọ̀ ajé ní báyìí ní wàràǹṣeṣà. Gẹ́gẹ́ bó ṣe wí, Oyedele ni ó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ wípé kí Wale Edun kó gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ipò tó dì mú kó fún ọ̀gbẹ́ni Taiwo Oyedele. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó tún ṣàlàyé wípé ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Mustapha Rabi Darama PhD òun ni wọ́n ti fi orúkọ rẹ̀ ṣọwọ́ tí yóò sì máa di ipò mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilégbèé àti ìmúgbòòrò fún àwọn ìlú ńlá, òun ni yóò dì mú o. Ọ̀rọ̀ náà ló jáde nínú àtẹ̀jáde tí George Akume tó fi léde láti jẹ́ kí àwọn oníwèé ìròyìn kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àti bí bàbá ìyẹn ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí bàbá ṣe ń tún ilé tò láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó dúró déédéé, kí ààtò ìlú kó fẹsẹ̀ rinlẹ̀, kí ohun gbogbo kó máa lọ ní mẹ̀lọmẹ̀lọ, nítorí pé bí ọgbọ́n bá tán nínú àgbà ó yóò tún òmí ìgbọ́n ni. Ìbámu àti ìgbésẹ̀ tí ààrẹ Tinubu gbé yìí òun ló wà ní ìbámu pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà títí ọdún 1999 yìí tí wọ́n ṣe àtúnṣe rẹ̀, ìwé òfin ẹ̀ẹ́tàdínníàádóje àti ìwé òfin èjìdínníàádóje wò. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ààrẹ ti pa á láṣẹ ní wàràǹṣeṣà, àṣẹ ọ̀hún sì ti múlẹ̀. Ọ̀rọ̀ ọ̀hún ló sì ti dàbí wípé òòjọ́ lóró náà múgi, òòjọ́ lóró òtọ́ múlẹ̀ o, òòjọ́ ni oró ẹ̀yọ́ ní múlẹ̀ ẹnu mi àgò. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde, ẹ lọ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà, níbi tí mínísítà fún ètò agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà Báyọ̀ Adélabú tó ti ń pe àmọ́ báyìí láti kọ̀wé fipò rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí mínísítà fún ètò agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti fi èròǹgbà rẹ̀ hàn dé gẹ́gẹ́ bí gómìnà, ẹni tí ó jáde dupò bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn náà ló gbé o, ìròyìn sì gbé lójáwó ká kí kàtà sì ká. Òun náà rèé o, mínísítà fún ètò agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà Adébáyọ̀ Adélabú náà ni ó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nílé ààrẹ eléyìí tó wà nílùú Àbújá lánàá òde yìí, níbi tí ó ti ń fi àkọọ́lẹ̀ àwọn iṣẹ́ takuntakun eléyìí tó ṣe gẹ́gẹ́ bí mínísítà fún ètò agbára tó fi ń filé ààrẹ orílẹ̀-èdè yìí tó fi ń filé lọ́wọ́, tó sì ń gbà á lérògbà láti fi àwọn agbọnú eléyìí tó ń mójútó ètò agbára lórílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ tó jẹ́ òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè yìí láti fi ipò ọ̀hún láti fi sílẹ̀. Lẹ́yìn èyí òun náà ni ó wá ń gbà á lérò láti jáde òwe pé òun fẹ́ lọ gba tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mínísítà yìí òun náà ni wọ́n wá ń gbà á lérò pé lásìkò yìí o, láàrin bí ọjọ́ mélòó kan náà ni yóò kéde wípé òun ti kọ̀wé, òun ti fi ipò ọ̀hún lẹ̀ o, nínú àwọn àṣeyọrí eléyìí tí àwọn lè tọ́ka sí wípé ó ṣe láti bí ọdún méjì àbọ̀ tó ti wà ní ipò. Òun náà ni bímbà mú àwọn ojútó àwọn nǹkan tó yẹ kéèyàn ó mójútó, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà, àwọn àlàálẹ̀ eléyìí tí èèyàn lè làálẹ̀ fún ìṣèjọba eléyìí tó bá fẹ́ jẹ́ ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ òun náà ni wípé wọ́n ní iṣẹ́ takuntakun tí mínísítà ṣe, wọ́n sì ní bí ojú ò bá jẹ ẹnu ò ní tì, wọ́n ní bẹ́ẹ̀ nu ò bá jẹ ojú ò ní tì jàre. Wọ́n ní ẹ wo lára àwọn iṣẹ́ eléyìí tí ó ṣe náà ni pé àwọn ìmúgbòòrò tán mú bá ètò agbára stabilize electricity generation lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Kó má di pé mi mò ń fi kún un, wọ́n ní ìmúgbòòrò ó dé bá ètò ọ̀rọ̀ agbára iná pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti ìpínnáká tó jẹ́ pé a fi ipò tó ní agbára tí wọ́n fi mú àwọn àtúntò kọ̀ọ̀kan tó bá ètò agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà.
ọ̀rọ̀ yìí òun náà ló wá jáde látẹnu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó kí mínísítà wípé ó kárí láì òkú ọmọ ṣe òkú ìfẹ̀mítì tó sì fi sin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn èyí òun náà ni gómìnà ààrẹ ló wá sọ fún un pé ó yá máa lọ o, gbogbo ìgbésẹ̀ eléyìí tó o bá fẹ́ gbé lẹ́yìn eléyìí tá a ti fi ọ́ sí mínísítà yìí gbogbo ẹ̀ náà làwa wà lẹ́yìn rẹ̀. Ìròyìn ló ti wá gbé pé olóyè Adébáyọ̀ Adélabú òun náà ni ẹ ti wá ń wò ó báyìí pé láàrin ọjọ́ bíi mélòó sí àsìkò tá a wà yìí ó ṣeé ṣe ò kó kéde wípé òun ti kọ̀wé fipò òun lẹ̀ gẹ́gẹ́ bíi mínísítà fún ètò agbára lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ìròyìn ọ̀hún kù bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìwé ìròyìn The Nation òun náà ló sì kọ́. nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló ti jáde wá. ilé ẹjọ́ kan tó fi ìdí kalẹ̀ sí ìlú Màdúgùrí ní ìpínlẹ̀ Borno ló ti júwe ọgbà atúnirọ pẹ̀lú iṣẹ́ àṣekára fún arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Shehu Shala. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní òun yan iṣẹ́ jìbìtì lílù, ó yàn láàyò, ó ń gbá àwọn èèyàn lójú, ó ń farun wájú pọ̀ mọ́tò ìpàkọ́, bẹ́ẹ̀ ni ó ń jálé onílé, ó fi ń bo tiẹ̀ lẹ́yìn o. Ṣùgbọ́n ọjọ́ kan tó lè, ọjọ́ gbogbo ń tó lóhun, òkété bòrò mọ́ ọ lọ́wọ́, bẹ́ẹ̀ ni àkàrà rẹ̀ tú sépo. Adájọ́ kan ni wọ́n sọ wípé ó dá ẹjọ́ ọ̀hún níwájú adájọ́ Aisha Kumaliya. Òun ni wọ́n sọ wípé ó dá ẹjọ́ ọ̀hún o níwájú ilé ẹjọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Borno ní ìlú Màdúgùrí ni wọ́n ti Ṣéwù ọ̀hún ni wọ́n ti lọ lọ́pọ̀pọ̀ wípé ìwọ eléyìí ó ti táṣe àgẹ̀rẹ̀ àti wípé ó ti jayù pa o. Fún ìdí èyí ò lẹ́jọ́ jẹ́ wọ́n ní àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n fi ọwọ́ ti arákùnrin ọ̀hún nípàkọ́ lọ sí iwájú ilé ẹjọ́ nígbàtí adájọ́ tó ń gbé ìdẹ́jọ́ náà ó fi gègé lu yín kékéńkéké ó sì wo ìwé tó ní ṣe pẹ̀lú òfin àti ìbámu ìwà ọ̀daràn èyí tó ní ṣe pẹ̀lú jìbìtì lílù ó sì ìwé ọ̀hún síwájú ó sì sẹ́yìn o. Ó ní pẹ̀lú ìwé tó wà ní iwájú mi yìí ẹ̀sùn tí wọ́n fi kàn án ẹ̀sùn jìbìtì lílù èyí tó lu àwọn ènìyàn ní mílíọ̀nù 22 náírà tí ó sì dá ẹ̀ṣẹ̀ yìí ní ọdún 2024. Fún ìdí èyí ọdún 2 gbáko ló fi aṣọ péńpé roko ọba pẹ̀lú iṣẹ́ àṣekára. Làdájọ́ bá dìde, àwọn asọmọgbè ni wọ́n bá ṣe court arise. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde, ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ilé ẹjọ́ tí wọ́n ti mú inú oṣù kẹfà gẹ́gẹ́ bí àkókò eléyìí tí ìgbẹ́jọ́ El-Rufai tí yóò tún máa tẹ̀ wájú o. Ilé ẹjọ́ gíga eléyìí tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Kaduna lánàá òde yìí òun náà ni wọ́n tún ti kọ̀ jálẹ̀ láti gba onídùúró ẹni tí ó ti jẹ́ gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ ọ̀hún Nasir El-Rufai tí a sì ti rí sún ẹjọ́ ọ̀hún sí ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún tí a wà yìí tí a sì ní yóò wà nínú gbàgà àjọ àwọn ICPC. Dìgbà náà adájọ́ eléyìí tó jókòó sílé ẹjọ́ ọ̀hún lánàá tó gbé ìdájọ́ kalẹ̀ adájọ́ Darius Kobo òun náà ló sọ̀rọ̀ wọn o lẹ́yìn ìgbà tó ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn agbẹjọ́rò tó jẹ́ ti ìjọba àti agbẹjọ́rò tó jẹ́ ti ẹni tí wọ́n fẹ̀sùn kàn. Nígbà yìí òun náà ni wọ́n ti wá jẹ́ ó di mímọ̀ wípé àwọn ti mú ọjọ́ o tí í ṣe ọjọ́ inú oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n tún máa jókòó fún ìgbẹ́jọ́ El-Rufai nígbà míì. Tẹ́ ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ẹ jẹ́ kẹ́ ẹ má gbàgbé wípé àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí El-Rufai lẹ́sẹ̀ òun náà ló jẹ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀. Lára àwọn ẹ̀sùn ọ̀hún òun náà láti rí ṣíṣí ipò agbára lò, ìgbanilójú fraud àti àwọn nǹkan míì. Òun náà ní á tò mọ́ ẹni tó ti fìgbà kan rí jẹ gómìnà ọ̀hún tó ti fìgbà kan jẹ lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí àjọ ICPC tí wọ́n gbé lọ sí iwájú ilé ẹjọ́ láti rí ẹjọ́ eléyìí tí wọ́n fi kan ẹni tó ti fìgbà kan rí jẹ gómìnà ọ̀hún wípé nígbà tó wà lóróyè wọ́n ní ó buwọ́lu bílíọ̀nù 11 owó orílẹ̀-èdè wa Nàìjíríà 11 billion naira fún àwọn iléeṣẹ́ kan eléyìí tí wọ́n fòókọ́lẹ̀ táwọn ò rí ó kọ wọn lórí ìwé rí. Wọ́n ní ó gbé iṣẹ́ àkànṣe ojú irin ó gbé fún wọn tó sì jẹ́ pé iṣẹ́ ọ̀hún dòní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ò fojú kàn án. Lára àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n tún fi kàn náà ni pé wọ́n ní owó tó tó 289.8 million naira
wọ́n ní owó ọ̀hún náà wọ́n ní ó tún là á ní pọ́npọ́ wọ́n lówó eléyìí tí òun náà tún tó $1.8 million owó ilẹ̀ òkèrè wọ́n ní tó gbà láti ọ̀dọ̀ àwọn báńkì àgbáyé fún àwọn iṣẹ́ àkànṣe kan ní ìpínlẹ̀ náà. wọ́n ní àmọ̀rí nǹkan kan náà mọ̀ ní wọ́n lówó kan náà wà tó jẹ́ pé ó pè á mọ́ wípé ó fẹ́ lò fún àwọn fọ́nrán alákàálẹ̀ ìyẹn CCTV tí ó fẹ́ fi sí àwọn igun ibì kan ní ìpínlẹ̀ náà tówó tiẹ̀ tó $4.6 billion. wọ́n lówó yìí àwọn ò tún rí yẹn náà àmọ́ ṣá o gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan gómìnà nígbà kan rí ọ̀hún gbogbo ẹ̀ náà ló sọ pé rárá o kò rí bẹ́ẹ̀ irọ́ ni à ń pa mọ́ mi àmọ́ ṣá wọn ò jẹ́ kí àwọn oníwèé ìròyìn kí wọ́n wọ inú ilé ẹjọ́ eléyìí tí wọ́n ti ṣe ìgbẹ́jọ́ ọ̀hún lánàá àmọ́ ẹni tí ó jẹ́ agbẹjọ́rò rẹ̀ ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe parí ẹjọ́ ó ní ṣe é rí bí ìgbà tó jẹ́ pé wọ́n kàn ń fi ìyà jẹ òǹbàrà mi nì òǹbàrà mi gbogbo àwọn tí wọ́n ṣe yìí bí ìgbà téèyàn ń lo ọgbọ́n inú ara rẹ̀ láti fi pamọ́ fún àwọn nǹkan kọ̀ọ̀kan eléyìí tó yé ilé ẹjọ́ àmọ́ tí ò yé òun ṣùgbọ́n òun mọ̀ wípé dandan gbọ̀n ẹni tó òótọ́ ọbẹ̀ òun náà ni ó padà fìdí ẹ̀ o bó bá jẹ́ àsìkò tó bá tó ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó jẹ́ adájọ́ wípé wọ́n tiẹ̀ sọ̀rọ̀ wípé jọba yìí òun náà làwọn mú ṣùgbọ́n lákòókò yìí o àwọn ò tún béèrè wípé ǹjẹ́ ìlànà kan wà táwọn fi lè gba onídùúró òun o tó fi jẹ́ pé kò ní lo àwọn àkókò eléyìí tí wọ́n ní yóò lò nínú gbàgà ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Vanguard ni mo wà tí mo rí ìròyìn títí ọwọ́ mi yìí tó ń ṣàlàyé wípé bí mo tilẹ̀ ṣàṣìṣe mo gbìyànjú agbára mi ọlọ́run ọba akọ́dá ayé òun nìkan ni kì í ṣàṣìṣe o. Goodluck Ebele Jonathan òun ló sọ̀rọ̀ yìí fún Alhaji Atiku Abubakar ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà. Goodluck Ebele Jonathan ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóríṣiríṣi pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan tí igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar tí ó fi nàka àléébù sí ààrẹ Goodluck Ebele Jonathan wípé ààrẹ nígbà kan ní ọ̀hún rí ó ṣàṣìṣe nígbà tó wà ní ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Atiku Abubakar ló sọ̀rọ̀ yìí nígbà tó ń kópa lórí ètò móhùnmáwòrán kan níbi tó ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé Jonathan ó jẹ́ ẹni tó darí orílẹ̀-èdè Nàìjíríà rí ṣùgbọ́n kò ní òye tó kún tó nígbà tí ó wà lórí ipò ààrẹ. eléyìí gan ló sì fà á tó fi ṣe ẹsẹ̀ gbé tó fi ṣe àwọn àṣìṣe kan gẹ́gẹ́ bó ṣe wí nígbà tí Goodluck Ebele Jonathan tí ó máa sọ̀rọ̀ ní tiẹ̀ ṣe bí ìsọ̀rọ̀ ìgbèsì ìṣókun sínú ìgbésẹ̀ gẹ́gẹ́ ìhà kẹlẹ̀bẹ̀ ní sọ́run náà rẹ̀ ó ní bọ́ síbí kó o jẹ́ kí n fún ọ ní chẹ́ńjì ọ̀rọ̀ rẹ o. Goodluck Ebele Jonathan ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé òtítọ́ ni mo jẹ́ ọ̀dọ́ nígbà náà lọ́hùn-ún tí mo sì gbìyànjú mo sa ipá mi gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni mo jà fẹ́tafẹ́ta fún ìmúdúró àti ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ wípé ó sọ wípé mo ṣàṣìṣe ó ní mi ò jiyàn ó ní Ọlọ́run ọba nìkan òun ni kì í ṣàṣìṣe ènìyàn á dá ènìyàn láti ṣàṣìṣe ṣùgbọ́n Ọlọ́run ọba nìkan ni kì í ṣàṣìṣe. ó ní Àtíkù ó ń sọ wípé òun jẹ́ ọmọ kékeré àti wípé òun jẹ́ ọ̀dọ́ ó ní lóòótọ́ ni ó ní nígbà tí òun dé orí ipò ààrẹ lọ́dún 2010 ó ní òun wà ní ọmọ ọdún 53 nígbà náà lọ́hùn-ún òun sì kúrò ní orí ipò ààrẹ ní ọdún 2015 ní ọmọ ọdún 62. ó ní nígbà náà ṣé ó dìgbà tí mo bá pé ọmọ 100 ọdún kí n tó darí orílẹ̀-èdè yìí ó ní mo darí orílẹ̀-èdè yìí mo sa ipá mi mo sì gbìyànjú ó ní ipa rere tí mo fi lélẹ̀ nígbà náà lọ́hùn-ún kò parẹ́ ó ní ẹ wò gbòòrò wò bẹ́ẹ̀ ríṣẹ́ wa ìwé ìròyìn Vanguard ló fà á ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. ọjà dé ojú ọjà tá a bá padà dé yóò máa tẹ̀wájú. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. ìjọ kérúbù sẹ́ráfù ní gbogbo ìlú ìgànná àti agbègbè rẹ̀ wọ́n kí bàbá aládùúrà káàbọ̀ sí ìlú ìgànná
bàbá aládùúrà àgbáyé His Most Eminence Dr. David D.L. B.O.B. Emmanuel Orímọládé ẹlẹ́ẹ̀kẹsàn-án Orímọládé ọmọ tún ọlá ṣe ẹ káàbọ̀ sí ìlú Ìgànná ọjọ́ 24 oṣù kẹrin ní His Eminence Dr. Lawrence Aremu ìtàn adé Bánkọ́lé JP2 ni wọ́n gba bàbá aládùúrà àgbáyé lálejò Orímọládé ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú ìjọ The Entire Sacred Order of Cherubim and Seraphim Church headquarter Òkè Ìgbàlà ìlú Ògo ìlú Ìgànná. Oríṣiríṣi ètò ni wọ́n ti pèyàmọ́ rẹ̀ tí ó wáyé ní ọjọ́ náà. Lára àwọn àlàkalẹ̀ ètò ní parade in gala ní aago 8 àárọ̀ sí aago 10 òwúrọ̀, ordination training 10 a.m. to 12 noon, ìpàdé àwọn aládarí pẹ̀lú bàbá aládùúrà Orímọládé ẹlẹ́ẹ̀kẹsàn-án. Ètò ìfinijoyè ni wọ́n fi kásẹ̀ ètò náà nílẹ̀ láàrin aago 2 ọ̀sán sí aago 4 ìrọ̀lẹ́. Àwọn olùkéde ìgbìmọ̀ fún ètò yìí ló ń kéde. A powerful night àṣálẹ́ agbára ìjọ Christ Gospel Apostolic Church CGSO kéwà tí agbègbè rẹ̀ pé gbogbo èèyàn síbi àṣálẹ́ agbára tó lóṣooṣù eléyìí tó máa wáyé ní gbogbo ọjọ́ ẹtì tó máa gbẹ̀yìn oṣù last Friday of every month. Tóṣù yìí tún ti wọlé dé wẹ́rẹ́ o nínú ìjọ CGSO òkè àlàáfíà agbègbè Ẹlẹ́pẹ̀ lẹ́yìn ilé ìtajà Amos láfihàn ìṣà òkè òní yóò ti máa wáyé ní gbogbo ọjọ́ ẹtì tó máa gbẹ̀yìn oṣù. Agogo 11 ni ètò náà yóò máa gbéra sọ. Ètò tí a pè ní àṣálẹ́ agbára. Àwọn ìránṣẹ́ Ọlọ́run fún ètò náà ni wọ́n yí. Lady Evangelist Rahim láti ìlú Olúwa, Pastor Adédoyin láti Joloko, Pastor Adéṣọpé láti Ìṣà, Pastor Makinde láti ìlú Òlérò, Pastor Adéníran láti ìlú Olúwa àti Pastor Akínọlá tí wọ́n ṣe alábòjútó ìjọ CGSO òkè àti agbègbè rẹ̀ àti Apostle AA Ìbòsíọlá tí wọ́n jẹ́ ààrẹ káfọ̀tà fún ìjọ CGSC káàkiri àgbáyé. Wá jẹ́ kájọ gbàdúrà, àdúrà nìkan la lè fi rìn nínú oṣù títún. Ọlọ́run fọ́ọ̀rọ̀ mi ní iṣẹ́ òwe ayájúdá. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn ó sì ń tẹ̀sí ọwọ́ iwájú. A ní láti fi àkókò yìí sọ fún yín pé ẹ̀yin ènìyàn wa eléyìí tí ẹ̀ ń bá àwọn tí wọ́n wá pàtẹ ọjà láti ìlú Ìlọrin tí ẹ̀ ń bá wọn dòwò pọ̀, wọ́n sì wà ní ìlú Òkè Ò báyìí o, wọ́n sì wà ní ìlú Òkè Ò láti bí aago 9 láàárọ̀ yìí. Ẹ máa bọ̀ wá sí nínú ọgbà iléeṣẹ́ wa ní 89.1 FM nínú ọgbà rédíò wa náà ni ẹ wàá bá wọn tí ẹ sì ti wá ra àwọn nǹkan tí ẹ bá fẹ́ rà. Wọ́n sì wà ráǹdì báyìí. Oríṣiríṣi ọjà òun ni wọ́n kó wá, ẹ̀dínwó sì ni gbogbo àwọn ọjà wọn bá dé, gbogbo àwọn nǹkan tẹnu jẹ ni wọ́n kó wá lóríṣiríṣi fún àǹfààní àti ìrọ̀rùn àwọn ènìyàn wa ní ìlú Òkè Ò àti agbègbè rẹ̀. Pàápàá jùlọ àwa tá a bá fẹ́ ra àwọn táwọn ọmọ máa mú lọ skul tí wọ́n bá fẹ́ wọlé bíi àwọn wẹ́wẹ́, gbogbo ẹ̀ náà ni ó wà ńlẹ̀, àti àwọn tó bá jẹ́ pé wọ́n ń ta àwọn ọjà tó jẹ mọ́ bíi àtẹ nǹkan kan, ẹ̀yin náà lè wá kẹwàá ara tiyín. Wọ́n sì wà ráǹdì báyìí láti bí aago 9 láàárọ̀ yìí. Ẹ ti lè máa wá báwọn láti bí aago 9, ẹ̀yin náà sì rí tiyín rà ń bẹ̀ bó ṣe jẹ́nu. Kò ní jù bá ń lọ. Ẹ̀yin náà tún wá gbé ìpolówó yín wá o, ká bá yín polówó ẹ̀ ní orí ètò yìí, lórí àwọn ètò míì náà tó tún jáde níkànnì yìí, torí ìpolówó tiyín náà ni ó ràn iléeṣẹ́ wa, ni ó máa ràn án lọ́wọ́ síwájú àti síwájú sí i. Nínú ìwé ìròyìn The Nation, òun náà ni ìròyìn eléyìí ló wà, níbi tí wọ́n ti jó di mímọ̀ wípé lónìí òde yìí gan-an òun náà ni wọ́n fojú wọn hàn dé o, àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu. Lára àwọn tí wọ́n sì kà kalẹ̀ òun náà ni Anita ti rí gómìnà ní ìpínlẹ̀ Bayelsa nígbà kan rí Timi Priscilla, wọ́n lòun náà wà láàrin wọn o. Ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti ka àwọn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n fi ojú wọn hàn dé lára àwọn tí wọ́n gbìyànjú láti dìtẹ̀ gbàjọba
lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ìdìtẹ̀ eléyìí tí wọ́n dìtẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí. Lára wọn láti rí gómìnà nígbà kan rí fún ìpínlẹ̀ Bayelsa Timi Priscilla àti àwọn kan náà tí a náà jẹ́ aṣíwájú nù iléeṣẹ́ àwọn ọmọ ológun. Kódà ẹni tí ó náà jẹ́ ọlọ́pàá ó wà láàrin wọn o. Lára àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ òun náà ni àwọn ẹ̀sùn tí wọ́n fi sí àkórí rẹ̀ tí wọ́n pè ní FHC/ABJCR/COC/2006 òun náà ni wọ́n ti kà sí wọn lẹ́sẹ̀ báyìí, tó ti jẹ́ pé ẹni tí ó gbé ẹjọ́ ọ̀hún lọ sí ilé ẹjọ́ Rotimi Oyedepo òun náà ni wọ́n ti jó di mímọ̀ wípé àwọn ti pe amọ̀ òní gan gẹ́gẹ́ bí ọjọ́ eléyìí tí wọ́n jókòó ìgbẹ́jọ́ ọ̀hún. Àmọ́ ṣá o, Silva òun náà ni wọ́n ti jó di mímọ̀ wípé ó wà nínú ibi títí sákàkiri báyìí nítorí pé ọwọ́ ò tí ì bá lára àwọn tí wọ́n wá kàkalẹ̀ wípé náà tún lọ́wọ́ ń bẹ̀ láti rí Major General retired Mohammed Ibrahim Gana, Captain Victor Ramos Echegobia retired lòun náà, ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ ọ̀gá àgbà fún ọmọ ológun orí omi Inspector Ahmed Ibrahim Zakari Umaru, Bukar Kazim Goni, Abdulkadir Sani. Wọ́n ní gbogbo àwọn yìí òun náà ni wọ́n wà ń bẹ̀ o, tó sì jẹ́ pé wọ́n ń gbìmọ̀ràn láti di ìtẹ̀gbàjọba lọ́wọ́ ìṣèjọba orílẹ̀-èdè wa Nàìjíríà. Ilé ẹjọ́ òun náà ni a ti wá peyamọ òní òde yìí níbi tí adájọ́ Joyce Abdulmalik eléyìí tí ó ti mọ léwájú ilé ẹjọ́ ọ̀hún ní ìlú Àbújá lónìí òde yìí. Lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn náà ni wọ́n ti di mímọ̀ wípé ìdìtẹ̀ fẹ́ gbàjọba da àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú òun náà ni gbogbo àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n ní ìdìtẹ̀ yìí ó wáyé ní ọdún 2025 látàrí bí wọ́n ṣe ń gbìmọ̀ràn láti máa lo àwọn ipa eléyìí tí wọ́n ní láti fi máa ran àwọn agbésùnmọ̀mí lọ́wọ́ wípé ìṣèjọba yìí ẹ máa dàrú, tó ti jẹ́ pé ó tàkọ́sọ́ sọ́wọ́ ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà, tó ti jẹ́ pé léyìí òun náà ni wọ́n ti wá mú gẹ́gẹ́ bí iṣẹ́ báyìí tí wọ́n sì ti kéde wọn láti ìgbà yìí. Wọ́n ní àti kéde tí wọ́n kéde wọn kó tó dìgbà yìí ọ̀hún, wọ́n ti wá mú òní òde yìí gẹ́gẹ́ bí ọjọ́ eléyìí tí wọ́n jókòó ìgbẹ́jọ́ wọn, ìyẹn ní ìlú Àbújá, tí adájọ́ Joyce Abdulmalik eléyìí tí yóò sì máa léwájú rẹ̀. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn náà. Nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá. Arákùnrin kan rèé tí wọ́n ti lé kúrò lẹ́nu iṣẹ́ pẹ̀lú bí ó ṣe lo ayédèrú ìwé ẹ̀rí tó fi gba iṣẹ́ ní olú iléeṣẹ́ àwọn àjọ NECO. Wọ́n lé arákùnrin ọ̀hún kúrò lẹ́nu iṣẹ́ o, tí wọ́n sì fi ọ̀pá tí wọ́n fi wọn ọgbà túnirọ fún un, gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post bó ṣe fi léde. Àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti oríṣiríṣi ìwà kò tọ́ ICPC ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí, tí wọ́n sì ṣe ìwádìí ọ̀hún dójú òkodoro wá pé pẹ̀lú arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdulwaheed Sule yìí. Òun ni wọ́n sọ wípé ó lo ayédèrú ìwé ẹ̀rí láti gba iṣẹ́ ní ọ́fíìsì NECO, ṣùgbọ́n òkété padà bóró mọ́ lọ́wọ́ tí ọ̀rọ̀ ọ̀hún tó sì di iṣu àtàyànyàn. Adájọ́ tó ń gbọ́ ẹjọ́ yìí ní ìlú Minna ni ó dájọ́ ọ̀hún, ìyẹn adájọ́ Abdulmahil Mekalu. Òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ pẹ̀lú ìwé ẹjọ́ tó ní nọ́mbà NSHC/ICPC/1C/2023. Sule òun ni wọ́n ti lé kúrò ní ẹnu iṣẹ́ NECO tó wà báyìí ní ọdún 2020. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde, wọ́n ní lẹ́yìn iṣẹ́ ìwádìí tó lọ́ọ̀rìn ni wọ́n rí wípé arákùnrin náà ó ní òun parí ilé ẹ̀kọ́ tó sì gba ìwé ẹ̀rí dípúlọ́mà, tó ní òun gba ìwé ẹ̀rí dípúlọ́mà ní ilé ẹ̀kọ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Federal University of Technology Yola, tó ti di Adimbo Adamawa University báyìí ní Yola, gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nínú ọ̀rọ̀ rẹ̀. Ìwé ẹ̀rí ọ̀hún òun ni wọ́n ní ó ní déètì oṣù kẹta ọjọ́ 18 ọdún 2008 lónìí lórí, tó sì gba iṣẹ́ ọ̀hún ní ọdún 2009, ṣùgbọ́n òkété bòrò mọ́ lọ́wọ́ tí wọ́n sì lé kúrò ní ẹnu iṣẹ́ ní ọdún 2020. Ọ̀rọ̀ náà ó di iṣu àtàyànyàn. Àwọn àjọ tó ń rí sí ìwà ìbàjẹ́ àti oríṣiríṣi àwọn ìwà àkùtọ́
ni wọ́n gùn lé iṣẹ́ ìwádìí wọ́n lọ sí ilé ẹ̀kọ́ tó ti lóun parí ni wọ́n ti rí wípé lótìítọ́ ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ náà ṣùgbọ́n ó ní àwọn igbó kan tó yẹ kó san tí kò san ìyẹn kárí òfà ó ní àwọn iṣẹ́ kan tó yẹ kó ṣe tí kò ṣe ṣùgbọ́n níbi tó ti rí ìwé ẹ̀rí òun ni kò yé èèyàn àti gbẹ́ndọ̀ àti ahéré wọ́n ti gbá àmọ́ gbọ̀ngàn báyìí tó ti ń wò kán bó ń kán tó bó bí òkété inú àyànràn ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí Wálé Ẹdun tó ti ń jẹ́ ó di mímọ̀ wípé aláǹgbá tó bẹ́ lórí ìrókò ó bẹ́ lálàáfíà béèyàn òyìn mí èmi náà mọ yinra mi o. Wálé Ẹdun òun náà lọ sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Vanguard tó ní òun dúpẹ́ iṣẹ́ takuntakun eléyìí tí àwọn ṣe tóun náà sì yin ara àwọn wípé àwọn ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí mínísítà fún ètò ìṣúná lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Mínísítà fún ètò ìṣúná lórílẹ̀‐èdè yìí lélẹ́yìí tó ti kó gbá wọlé ọ̀gbẹ́ni Wálé Ẹdun òun náà ló ti jẹ́ ó di mímọ̀ wípé òun yin ara òun àti àwọn ìsọmọgbè eléyìí táwọn jọ ṣiṣẹ́ ìyẹn lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu nínú ọ̀rọ̀ eléyìí tó sọ nígbà díẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kéde wípé kò ní lè ṣe mínísítà fún ètò ìṣúná lórílẹ̀‐èdè wa Nàìjíríà mọ́. Òun náà ni mínísítà bá bọ́ síta ò ló bá kí ààrẹ Bọ́lá Tinubu pé òun dúpẹ́ o fún àǹfààní eléyìí tí ààrẹ fún òun láti bá ìṣèjọba rẹ̀ láti bá ṣiṣẹ́. Ojú ó di mímọ̀ wípé òun dúpẹ́ wípé nígbà tí ìṣèjọba yìí tó dóróyè àwọn gbé ètò ìṣúná orílẹ̀-èdè wa Nàìjíríà kúrò ní 2% sí 4% táwọn sì jẹ́ kí ètò àwọn nǹkan tó lọ òkè lórílẹ̀-èdè wa Nàìjíríà láti 35% sí 15% ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ àfiléde rẹ̀ tó fi léde òun náà ló ti sọ pé mo dúpẹ́ o lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu ẹni tó fún òun ní àǹfààní láti jẹ́ kí òun ó bá ìṣèjọba rẹ̀ ṣiṣẹ́ láti inú oṣù karùn-ún ọdún 2023 tá ààrẹ ti dóróyè. Òun náà ni ààrẹ ti ń wo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ tó sì jẹ́ pé ara àwọn ìlànà eléyìí tá ààrẹ là kalẹ̀ láti tún àtúntò bá gbogbo àwọn nǹkan lórílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ gba òun gbọ́. Òun náà ni ààrẹ fi òun ṣe mínísítà fún ètò ìṣúná àti ìmójútó fún ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Ó lélẹ́yìí ó jẹ́ nǹkan tí ó yani lẹ́nu wípé ààrẹ tiẹ̀ lè sọ pé kóun ó fi iṣẹ́ òun dá òun. Ó ní òun dúpẹ́ o lọ́wọ́ ààrẹ fún ìgbàgbọ́ eléyìí tí ó ní nínú òun. Onígbà tí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà tó gbà ṣàkóso orílẹ̀‐èdè yìí ó ní ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà ó tiẹ̀ ti fẹ̀gbẹ́ wọn gànà pátápátá ni ó ní fúnra àwọn òun náà làwọn wọ wípé ó yá máa bọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí wá gbàgbára ọ̀tun. Ó ní lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu ó láwọn ti ṣiṣẹ́ gan o láti jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè wa Nàìjíríà kó dáa sí bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nínú ọ̀rọ̀ tó sọ ó ní òun dúpẹ́ o lọ́wọ́ àwọn tí wọ́n kó sòdí òun táwọn jọ ṣiṣẹ́ ọ̀hún wípé torí pé iṣẹ́ táwọn ṣe kìí ṣe iṣẹ́ tí ò ṣe é tọ́ka sí iṣẹ́ tí àwọn èèyàn tí wọ́n lè rí ìdí rẹ̀ náà ni. Ó ní òun wá dúpẹ́ wípé tó bá tún di ọjọ́ iwájú torílẹ̀-èdè Nàìjíríà bá tún pe òun lẹ́ẹ̀kan sí wípé kóun tún wá sin òun ò ní tẹ̀tì láti wá sin orílẹ̀-èdè Nàìjíríà. Wálé Ẹdun òun náà ló sọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn Vanguard. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n ti fi gbòòrò òfin gbé arákùnrin kan tó jẹ́ ayédèrú agbẹjọ́rò. Wọ́n ní òǹtẹ̀ àwọn agbẹjọ́rò tó ń lò yẹn NBA Shield tó ń lò ó jẹ́ ayédèrú àti òfegè ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àwọn àjọ amúnimádà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde. Wọ́n ní àwọn ti fi gbòòrò òfin gbé arákùnrin kan ẹni ọdún 45 tí wọ́n pe orúkọ rẹ̀ ní John Anoro ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jẹ́ alágàbàǹgebè ènìyàn àti wípé ó jẹ́ ayédèrú agbẹjọ́rò tó sì ń lo òǹtẹ̀ tí Nigeria Bar Association ìyẹn tí wọ́n máa ń lò ìyẹn Shield. Ó ní òǹtẹ̀ tí arákùnrin náà ń lò kì í ṣe ojúlówó àti wípé irọ́ ni. Wọ́n fi gbòòrò òfin gbé arákùnrin ọ̀hún lọ́jọ́ ajé 20 oṣù kẹrin ọdún 2026 tí a wà yìí níbi ọ̀rọ̀ kan tí wọ́n sọ wípé ó fẹ́ dàbí fàákájà lórí àwọn ẹjọ́ kan tí arákùnrin ọ̀hún tó gbàrò ni wọ́n sì sọ wípé kí arákùnrin náà kó yọjú sí olú iléeṣẹ́ àwọn àjọ EFCC pẹ̀lú àwọn ìwé kan àti àwọn ìwé míì. Nígbà tí arákùnrin ọ̀hún
tó fi àwọn ìwé yìí ṣọwọ́ ní àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n kẹ́fìn wípé òǹtẹ̀ tó wà lára ìwé yìí ó rí bákan bẹ́ẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí jódúró kodoro ń wá pé wọ́n rí wípé ayédèrú lọ́ọ̀yà ni arákùnrin náà wọ́n ti gba àmọ́ gbàgà báyìí ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ́mú kẹsì rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà o níbi tí gómìnà Adémọ́lá Jackson Nurudeen Adeleke níbi tí ó ti kéde Davido gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí fún àwọn àkó àwọn ọ̀dọ́ jọ nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn láti dìbò fún sáà ẹlẹ́ẹ̀kejì Adeleke ògbóǹtarìgì olórin fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ olórin Afrobeat tó jẹ́ gbajúgbajà lórílẹ̀-èdè wa Nàìjíríà tó kọ rẹ̀ tó halẹ̀ ní ìgboro ayé David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido òun náà ni wọ́n ti kéde rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí fún àwọn ọ̀dọ́ láti kó àwọn èèyàn jọ fún ètò ìpolongo òbò ìyẹn fún sáà ẹlẹ́ẹ̀kejì ìpínlẹ̀ Ọ̀ṣun fi ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù nípínlẹ̀ Ọ̀ṣun níbi ètò ìdìbò eléyìí tí yóò wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 níbi ètò ìdìbò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni tí ó ti ní ọkọ̀ tó sì lókì láwùjọ orílẹ̀-èdè àgbáńláyé nípasẹ̀ iṣẹ́ eléyìí tó yàn láàyò òun náà ló fi ọ̀rọ̀ ọ̀hún ló fi jáde ò sí ojú òpó ayélujára tó ń jó di mímọ̀ wípé ẹ wo òun ti yan òun gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe ìkéde ìyẹn fún àbúrò bàbá òun eléyìí tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láti jẹ́ kí wọ́n kéde tuntun yàn síbò gẹ́gẹ́ bí gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọ̀rọ̀ tó sọ ó ní òun kí gómìnà fún ìgbàgbọ́ eléyìí tí ó ní nínú òun tó sì fi àsíá ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù tó fi síbẹ̀ pẹ̀lú àkọlé 4+4 = 8 ẹ̀rin sí ẹ̀rin mẹ́jọ ni ó jẹ́ Davido òun náà lọ́kọ́ ò wọ́n ní ìyànsípò iná ló wáyé lẹ́yìn ìgbà tí gómìnà tó jẹ́ di mímọ̀ wípé òun ti kú nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún tó kọjá tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù òun náà lòun ó ti jáde fún sáà ẹlẹ́ẹ̀kejì tó sì jẹ́ pé ẹgbẹ́ àkọọ̀dù ọ̀hún òun náà ni ó ti sọ pé gómìnà Adeleke òun náà ni yóò jẹ́ gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti àwájú di mímọ̀ báyìí pé ìgbésẹ̀ tí wọ́n gbé fún Davido náà ní ipa eléyìí tó ní láwùjọ àti bó ṣe jẹ́ pé ó jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ọ̀dọ́ láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìwé ìròyìn The Nation òun náà ló kọ ìròyìn wọn. àyà ìgbésùnmọ̀ àwọn aráalé. naam. nítorí àkókò wa. ok. bí a níṣẹ́ míì tí a fẹ́ jẹ́ fún ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé a ti ṣí ojú òpó kalẹ̀ kẹ́ ẹ bá wa dá sí ní pápápá kó tó di pé a bọ̀ sí abala tó kàn 070 lójú òpó tẹ́ẹ̀fì bá wa dá sí báyìí a ti gbé súnmọ́ yín o ẹ bá wa pẹ̀kẹ́ lù ú 070 47 7064 070 47 7064. hello. hello abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ kú ojúmọ́. àbádájọ́. ẹ káàárọ̀ sà. àpò ètò. adúpẹ́. àlejò láti ló wérelé. ẹ káàárọ̀. ọ̀rọ̀ tí ó yìí ní fẹ́ ká sí ni ọ̀rọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́ mẹ́sì tí wọ́n ló ti fẹ́ fi kọ̀wé fiṣẹ́ lẹ̀ látàrí wípé ó fẹ́ fi èrò ẹ̀ pé òun fẹ́ ṣe gómìnà ó dà bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ àmọ́ tọ́lọ́mbà kádàrá wípé wọ́n ń ṣe gómìnà kí wọ́n dákun kí wọ́n ṣe Ọ̀yọ́ kó dáa ju bí wọ́n ṣe wà níbi iṣẹ́ tí wọ́n wà tẹ́lẹ̀ lọ́wọ́ torí pé iṣẹ́ agbára tí wọ́n wà níbi ètò agbára tí wọ́n wà àárí ìgbádùn rẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ò sì rí ìgbádùn rẹ̀ kódà lọ́yọ̀ state àárí ìgbádùn rẹ̀ àmọ́ tọ́lọ́mbà kádàrá pé tó kí wọ́n débi ipò gómìnà tí wọ́n lọ kí wọ́n retí láti ṣe dáadáa ju bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ lọ masala. ẹ ṣeun. 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 lójú òpó tí ẹ fi pẹ̀kẹ́ lò. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ọ̀fẹ́ káàárọ̀ fún ètò. adúpẹ́. dípò nígbàṣẹ́ o. àmín. orúkọ mi ní abúsáfò olúbọdún láti Ṣakí. ọlọ́wọ̀n níjọba làákàyè yín. àmín. àwọn tí wọ́n dìtẹ̀ fáwọn gbàjọba tí wọ́n gbé kòtò táwọn níwọ̀n kọ́mọ́jẹ fáwọn yẹn wọ́n já sí ipò ọ̀rọ̀ táti kú sí sọ fún bàbá tòun tó kò lórí àlééfà ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóun ní ẹ̀bá dórí àlééfà ń jọ́kẹ́ wọ́n sọ̀rọ̀ tiẹ̀ náà láì dáa
kò sẹ́ni bàbá ní eré omi láti kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ orílẹ̀-èdè yóò ní bàjẹ́ o. àmín orúkọ mi ní Afusato Olúbọdún láti Ṣakí. God bless Nigeria. àmín o ẹ ṣé o ìyá Afusato Olúbọdún 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. hello ẹ kú ojúmọ́ o. ẹ̀rọ ẹ káàárọ̀. 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí 070 47 7064. hello. àtọ̀dọ̀ yín ló ti já o 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí afẹ́kẹ́ dá sí débi tó lápẹẹrẹ láàárọ̀ yìí kó tó di pé a bọ̀ sí abala tó kàn 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀. ẹ yóò dùn yín sílẹ̀ dáadáa o. nípa tọ̀rọ̀ Àtíkù tó sọ ní Nàìjíríà tí gbogbo àwọn ààrẹ tí wọ́n bá ṣe darí tí wọ́n bá ti lẹ́nu pé ẹni tó dé bẹ́ẹ̀ àwọn fẹ́ bá fọwọ́pọ̀ kó fi láti yọrí dáadáa Nàìjíríà ọ̀dà ṣùgbọ́n wọ́n máa ń gbẹ́ra wọn lẹ́sẹ̀ wípé kí wọ́n máa ṣe sí ọ̀dà bẹ́tà kí wọ́n tẹ̀lé lẹ́yìn kí Nàìjíríà òfin wà òkè. ẹ wá ìyún bá àwọn tí wọ́n ń dìtẹ̀ àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ di Nàìjíríà tí wọ́n fi ń dàrú àwọn ajagunfẹ̀yìntì wa ń bẹ́ẹ̀ àwọn gan ni ń dà wá láàmú torí wọ́n ń gba rìtọ́ọ̀nù ni. bóò lẹ ṣe lé ẹjọ́ ń gba rìtọ́ọ̀nù ni. bóyá wọn wà nígbà tó jọ ń kọ chẹ́ẹ̀kì àdẹ̀sọ́ká tó bẹ̀rẹ̀. àwọn ọ̀rọ̀ tá a bá máa sọ. ìgbé pẹ̀yẹ́ insinuate ọ̀rọ̀ orí rédíò níta ẹlẹ́rìí ẹ̀ ńlẹ́ sọ gbọ́ pé mo rò pé wọn èrò pé lórí rédíò. àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ bá máa sọ ọ̀rọ̀ tó ní egbò kì í ṣe àwọn ọ̀rọ̀ àfòmọ́ tí wọ́n bá sọ yìí pé kẹ́ ẹ bọ́ síbi ìkẹ́ wá sọ ibi tẹ́ ti rí òkodoro ọ̀rọ̀ tẹ́ sọ ohun tẹ́ ní lè sọ kò ní dára kẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ̀ lórí ìgbóhùnsáfẹ́fẹ́ ṣe ti gbọ́ ó ṣe bí yìí tàbí orí rédíò míì ẹ jẹ́ ká ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ orí rédíò torí ó ṣe kókó ká mọ̀ bẹ́ẹ̀ láti jẹ́ kí orílẹ̀-èdè yìí kó dára ìgbóhùnsáfẹ́fẹ́ ó ní ṣe pẹ̀lú òfin àwọn àjọ kan wọ́n sì mójútó gbogbo ọ̀rọ̀ tó ń jáde lórí rédíò àní ṣìṣe o bẹ́ẹ̀ ni àní pàdé alákòóbá ẹ̀lú ẹ kú ojúmọ́ o 070 47 7064 070 47 7064 ní ojú òpó tí ó já sí ọ̀dọ̀ wa níbí yìí tí ẹ fi bá wa dá sí ọ̀kan òjọ̀kan ìròyìn tí a ti kà kó tó di pé a kúrò ní abala yìí ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ níbo ni bá jẹ́ ọ́ Wálé ọmọlúwọ̀ àṣì láti àṣì kingdom lókè o. ẹ káàárọ̀ ẹbí alẹ́ nígbà tá a gbọ́ mínísítà wa tí wọ́n resign pound to fair contest government lẹ́wọ̀ state. alóògbé ti resign yẹn gẹ́gẹ́ bí ó ti kọjá torí ẹni tó ṣòro ìjọ Friday gbóhùn òun fẹ́ ṣe lẹ́gbẹ́ APC gbogbo ọ̀rẹ́ lórí. tó kí ló wá tún di pé wọ́n tún ṣe ẹ̀yìn tó ọwọ́ ta nẹ́ẹ̀ṣá wọ́n ṣe resign yìí àwa rọ ààrẹ wọ́n má bàa wá gbé káfíńtà tí kò mínísítà ìpadà ẹni tó mọ̀ ń pa náà gẹ́gẹ́ ìwọ̀nba ọdún tó kù yìí kí wọ́n bá gbé sí kọ́ bá ṣe kí wọ́n dúró déédéé Adeleke a máa retí wọn padà lọ́yọ̀ kan wá sọ bó ń ṣe bá ṣe gómìnà fún wa Wálé ọmọlúwa àṣì látàṣì kingdom lókè. ó ṣeé ṣe kí wọ́n resign ní ìròyìn sọ o. ó ṣeé ṣe kí wọ́n kéde láàrin bí ọjọ́ mélòó kan. ó ṣeé ṣe wọn ò tí ì kọ̀wé fipò lẹ̀ báyìí o ṣùgbọ́n ó ṣeé ṣe ní ìròyìn sọ gbogbo ìwé ìròyìn ilẹ̀ wa ló sì kọ ìròyìn wọn. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ yẹn o. ẹ kú ètò ẹni yìí sọ. àmín o. àbẹ́sẹ̀dọ̀ ọ̀rẹ́ kéré. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ aláìjímọ̀ ìyá ni wúrà náà. ẹ káàárọ̀. bí èmi fẹ́ dá sí ni lọ́ọ̀yà tí ń lò ìwé fọ́júrì fún àmọ́ pé kí òbí sábà lọ́gbọ̀n ọdún òótọ́ bọ̀ ń jọ kan. agbẹ̀tọ̀rọ̀ lọ́yọ̀. àmín.
ẹ ṣeun lójú òpó ayélujára adélọ́wọ̀ Solomon Adéọlá wọn ní ẹ káàárọ̀ bẹ́ẹ̀ ni Yusuf Azeez àwọn náà wọn ń kí wa alábẹ́lẹ́ òṣùlẹ̀ àtìkòfó rọlá ẹ kú ojúmọ́ ìtìsàyẹn Rónkẹ́ ẹ káàárọ̀ ìpàdédọ́lá Kọ́hìndé àwọn náà wọn ń kí wa ẹ kú ojúmọ́ ìpẹ́yìn lágbè kẹ́yìn ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ ẹ kú ètò. àdúpẹ́. nípàjẹ́ o. àmì o. bàbá alága amúlùdùn láti mọ́bọ̀lá jẹ́ nílùú Ọ̀yọ́ ni. gẹ́sà. ti ọ̀rọ̀ ti lọ́ọ̀yà tí tó náà lọ sí kọ́ ẹ̀ka ṣiṣẹ́ ẹni tí tó yẹ ká lọ sábà tí wà ń sá lọ. orú nǹkan báyìí ọ̀dà ẹ̀yẹ́kẹ́yìn òdòdó àdúgbò ti ẹ̀gbọ́n ìjọba jẹ́. ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìfọkànpọ̀ náà báyìí kábọ̀mìlà díẹ̀ ní kékeré ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú níbi ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn èyí tí à ń mú wá sí etí ìgbọ́. ẹ má gbàgbé wípé ìpàtí ọjà eléyìí tí a sọ yẹn ó sì ń lọ ní ọwọ́ nínú ọgbà wa níbí tí ẹ bá fẹ́ ra àwọn nǹkan lọ́lọ́kan òjọ̀kan ẹ máa bọ̀ tó bá ti ń di bí aago 8:00 sí aago 9 ẹ ti rí gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ rà yóò ti wà níkàlẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ẹ já dúkìá lọ́hùn tá a bá padà dé àbọ̀ sí abala tó kàn. rédíò wo lèyí tó milẹ̀ títí rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n ó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ̀ wọn àwọn ètò wa jẹ́tí ní gbèsè wọ́n ṣá ní àrídùnnú rédíò CFM ní nínú ìròyìn àtayọ̀ wọn àwọn ètò wa jẹ́tí ní gbèsè wọ́n ṣá ní àrídùnnú rédíò CFM ní CFM 89.1 ẹ máa gbọ́. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. àgọ́ ara tó bá jí pépé ní báwọn dáṣà iṣu àjẹbọ́dúndé àgbàdà tó bá gbóná ní ilé ìtàgbàdo àmọ́ o bílẹ̀ bá ń pò yìí tọ́gẹ̀dẹ̀ àgbagbà tó yóò sọmọ rọ̀gbọ̀dọ̀ bá wa ń so wẹ́wẹ́ tí àgọ́ ara wa ń fò ní kúfọ̀lá dìde tó ìwà àdìpágọ́ ara ń dẹnu kọlẹ̀ tálàáfíà ara wa ń di fíafíà má fòyà Istijaba Asifaru oil ní kí o wá kàn Istijaba Asifaru oil ni yóò gba àgọ́ ara rẹ lọ́wọ́ ẹ̀fọ́rí túlù gbogbo ẹ̀rọ òrùn sùn ọwọ́ àtẹsẹ̀ tó ń kú tàìtàì ara ríro ara títa òun kára ó máa yún ni tàbí èyí yòówù wa ìlera tágọ́ ara rẹ bá ń dojú kọ iṣẹ́ ńlá tó ń ṣe lágọ̀ọ́ ara pọ̀ ju iye owó tà fi ń tà á lọ Istijaba Asifaru oil ó wà lárọ̀ọ́wọ́tò rẹ̀ iléeṣẹ́ NAFDAC fòǹtẹ̀lú pé ó yẹ ní lílo ọmọ ènìyàn láti ra òróró Istijaba Asifaru kàn sí wọn ní Istijaba house ní àdójúkọ Debo ultrasound alálùbọ́sà ní ìlú Ọ̀yọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0903-264-8014 0903-264-8014 Istijaba Asifaru oil iléeṣẹ́ Istijaba Asifaru limited ló ṣe é Istijaba Asifaru oil dé àlàáfíà dé bá àgọ́ ara rẹ̀. ẹ kú kalẹ̀ abala tá a wà yìí abala fìjìláńtẹ́ òun ni ẹ tètè bá wa dá sí ní pápápá ká tó tẹ̀síwájú níbi ìpolówó tí a fẹ́ ṣe. a ní iṣẹ́ pàtàkì tí a fẹ́ jẹ́ ṣùgbọ́n kó tó di pé a gbé àwọn tó fẹ́ ṣiṣẹ́ ọ̀hún wọlé ẹ jẹ́ kí a kọ́kọ́ fúnra wa díẹ̀ ní abala fìjìláńtẹ́ làárọ̀ yìí 070477064 070477064 tá a bá rí èèyàn bíi 3-5 ká gbà pápápá. ọ̀rọ̀ nípa ètò ààbò òun ni à ń sọ ní abala yìí kí ló ń ṣẹlẹ̀ ní ìlú yín kí ló ń ṣẹlẹ̀ lágbègbè yín tó ní ṣe pẹ̀lú ètò ààbò tí ẹ fẹ́ pe àkíyèsí àwọn agbófinró tí ẹ fẹ́ pa wọ́n lákíyèsí ẹ jẹ́ kájọ sọ o torí pé nǹkan tá a bá lè mójú kúrò níbẹ̀ á mójútó ni àjọrò níṣìí jẹ́ ìjérò kájọ mójútó ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan lórí ètò ààbò ni yóò fi dúró rẹ̀ ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. ṣàkó ètò mọ́mí cousin ọ̀yẹ́bọ́lá láti orí tán. ẹ káàárọ̀ mọ́mí cousin. ẹ káàárọ̀ tán. ẹ dúpẹ́. ṣàkó ètò ẹ̀mí dààmú lọ́gbàrọ̀ náà. ọ̀rọ̀ ètò ààbò. ọ̀rọ̀ ètò ààbò àwọn onímẹ̀ṣìn wa àtàwọn ọlọ́kà àtàwọn onímọ́tò wa yìí tó bá ṣe ń ké tó ọlọ́run jí wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òkè ń tanná alẹ́ tí wọ́n máa kọjá wọ́n dẹ̀ ń gbéyàn 4-5 wọ́n ń gbé jù bẹ́ẹ̀ lọ ọlọ́màjẹ ara ìdá wọ́n bá kọ nìyẹn lálẹ́ dẹ̀ mọ̀ pé òun ò ní dúró wọ́n lọ ni and then odò gbọ́dọ̀ ìṣàmọ̀kọ́tọ́ tí mò ń sọ fún yín tó bàjẹ́ yẹn àbá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wọn ti bá wa ṣe kó dẹ̀ fi wa òkè dáadáa so òjò lédè ń bọ̀ yìí
gbogbo àwọn tó bá létí fún wọn máa gbọ́ nígbà tó ra kọ́sọ́nẹ́ báyìí wọ́n máa dalẹ̀ sí títì ni gbogbo àwọn oògùn ọ̀tẹ̀ tó ti dì sínú láìlọ́ọ̀nù yẹn pọ̀ lójú ọ̀nà gan-an máṣí kan gbé mi níjọ́ wo nìyẹn tó yẹ lóhun lọ́rọ̀ níwọ̀n bá tí ó pọ̀ á tọ́ra fọ́lọ̀ ìjẹta yẹn máṣí yẹn tẹ láìlọ́ọ̀nù yẹn báyìí kí nìyẹn fún dà títí ọlọ́run yẹn gbára àwọn tó wà lọ́nà tí wọ́n kọjá lọ kọjá kó tó bá lé tí wọ́n fi ń gbọ́ náà kọ́ gbọ́ ohun táwọn wí o kọ́ má lè ṣe kúṣe tọ́wọ́ tó kọ́ máa ṣípò fáwọn. ẹ ṣe o mọ́mí Kọ́sìmù Àyìnbọ́lá 070 47 7064 ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ ká ṣe ní pápápá 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí pẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o. ẹ káàárọ̀ o. àbẹ̀fíì àjẹ́ndà láti àrùbí àgbẹ̀ ọlọ́run sáré tó ṣáájú. ẹ káàárọ̀ sàn. àṣẹ àníta múlágbára ọlọ́run nígbà nípa yẹn sì ní bàjẹ́ mẹ́. lórí ètò ààbò a rí i pé bí ìyàwó ti sọ tán nísìnyí sínú owó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé ojú ọ̀nà òjì àwọn dá ọmọ pàápàá jùlọ sáájú ìwà ìdí pé àti ẹ̀kẹ́ ló jẹ̀ràn lọ́jọ́ ìwé àrùn kálukú wa ẹ̀dọ́kùn káwọn a máa sọ sí àwọn tá a jẹ́ sákín bí tàbí níbòmíì náà tó fi ní jẹ́ pé a máa kọlu ra wa. bákan náà ni wípé ojú kọ́tà wa ẹ̀dọ́kùn kò jẹ́ kó wà ní mímọ́ torí àsìkò tá a wà ń bẹ̀ yìí torí àsìkò rẹ̀ dídọ̀ ti máa wà àjọ láìpẹ́ yìí pé òjò ńlá ọmọ àrọ̀ ní sáìdì Ọ̀yọ́ mọ́ra wọn bẹ́ẹ̀ sá nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀dọ́kùn tó lọ lọ́hùn ẹ jẹ́ ká sọ àní ẹ̀sẹ̀ Ọlọ́run ní tàwa láàmú. mo wá rọ gba àwa òbí nílé àmọ́ kéékèèké wọ́n mọ lọ pa omi kànga lódò ẹ̀dọ́kùnjà sọ̀rọ̀ afẹ́lẹ́ yìí o ẹ̀já kìlọ̀ fún àwọn ọmọ bí ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta àti ń lọ́n palọ̀pọ̀ ẹ̀dọ́kùnjà sọ̀rọ̀ afẹ́lẹ́ yìí o táwa kò ọmọ mi léegun ní ó léegun ni ó léwu díẹ̀ o ká má jẹ́ kí lọ́kọ̀ fa ọmọ wa sínú odò àníjẹ̀kọ̀ lórí àwọn ọmọ ọlọ́run sànù wa ó pè tó sọ. ẹ ṣe àbọ̀síjì àjẹ́ndà láti ìlú Ṣakí 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí pẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. hello. 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí. ká fún ẹnìkan láǹfààní sí i láti pè kó tó di pé ààbọ̀ sábàlá tó kàn. Zero 70 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó. Hello. 070 47 7064. orí mi ò tẹ́mi mi ò ní bọ́ báyìí. aya mi ewo tún ni báyìí. baálé mi orí fífọ́ àti inú rírun náà ni. orí fífọ́ ẹ̀wẹ̀ ara yíyún ni tàná ewo tún ni torí fífọ́ àti inú rírun báyìí bẹ́ẹ̀ ló ti fìgbà kan pariwo pé gbogbo ara rẹ̀ ní kúta ìta yìí. ẹ wo baálé mi kó tí ẹ yé mi àfi bí ìgbà pé èmi ni gbogbo àìsàn ilé ayé yìí ń ṣe. ọ̀dà kò sí wàhálà èmi náà ti jáde sọ̀rọ̀ ara mi mo dira rẹ wá ni ó yá gbà gbèlúra ajẹ́bí ìdán ni istijaba ashifau oil ni wọ́n pè. ẹ wo ẹ bá mu baálé mi ẹ ṣáàjẹ́ ti ẹ̀ kọ́kọ́ lò ná. aya mi bọ́ wà lára rẹ báyìí. baálé mi iṣẹ́ lára mi balẹ̀ wẹ̀sì àfi bí ìgbà pé kí ní òun ló fi àìsàn síbẹ̀. mẹ́bí mo sọ fún ọ istijaba ashifau oil lórúkọ rẹ̀ ajẹ́bí dáàkú lálá oògùn tó ń wa ìṣàn oríṣiríṣi àìlera ara eléyìí tó lè mọ fi ọ lápẹ́ bíi ara yíyún orí fífọ́ kí ara àbẹ́sẹ̀ mọ kúta ìta ara ríro ara yíyún tẹ́ ẹ mọ́ rọpárọsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wo iṣẹ́ rẹ̀ pọ̀ jówó ẹ̀ lọ. àjọ nafdac fóun tẹ̀ ló gbà iléeṣẹ́ istijaba ashifau limited ló ń pọ́n tó ń pín tó ń ta olú iléeṣẹ́ wọn kalẹ̀ sí istijaba house ládojúkọ depot ultrasound alálùbọ́sà nílùú ọ̀yọ́ tí ẹ̀ka iléeṣẹ́ wọn sì wà ládojúkọ ilé epo abbas ní odòòrì agbowó road ìwó ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09032648014 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 09032648014 àǹfààní wà níléeṣẹ́ wọn fáwọn alára tó tà tí wọ́n bá fẹ́ máa kó lọ́pọ̀ yanturu istijaba ashifawu oil agbógbá àrùn mágbẹ̀jẹ̀ ni ìwọ náà dánwò lónìí wàá gbà pé ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
bó ṣe jẹ́ òun náà lẹ ti gbọ́ yẹn iléeṣẹ́ istijaba ashifau limited òun náà ni wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò fún títí àárọ̀ yìí fún ọ̀sẹ̀ ìlera eléyìí tí wọ́n gbé wá sí ìlú òkè o láti àná náà ni wọ́n ti bẹ̀rẹ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn wọ́n ti kàn sí wọn ní ibi tí wọ́n ti ń ṣe ọ̀sẹ̀ ìlera ọ̀hún nílé ẹgbẹ́ télọ̀ eléyìí tó fìdí kalẹ̀ sí ẹgbẹ́ sip 89.1 FM iléeṣẹ́ rédíò wa eléyìí tẹ̀ ti ń gbọ́ wa yìí lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ gangan òun náà ni ilé ẹgbẹ́ télọ̀ ọ̀hún ló fìdí kalẹ̀ sí iléeṣẹ́ istijaba ashifau limited wọ́n tún fẹ́ rán àwọn èèyàn létí wípé àwọn èèyàn sì wà ní òkè o fún àsìkò tá a wà yìí o àná àti òní o náà ni wọ́n pìyàmọ́ láti wà ní ìlú òkè o aláṣẹ àti olùdarí iléeṣẹ́ istijaba ashifau limited wọ́n wà nínú okulu pẹ̀lú wa dókítà ibà kí àwọn ará lé. mo kí ẹ̀yin ará ilé akọ àsìkò yìí ìlera nìkọ̀ọ̀kan wa ọlọ́run níjó dífẹ́afẹ́ o àmín o ọlọ́run dùn tì í orúkọ iléeṣẹ́ wa ní istijaba ashifau limited tí mo jẹ́ alákòóso àti olùdásílẹ̀ iléeṣẹ́ náà tí a wà ní ọ̀yọ́ aláàfin lọ́pọ̀sídẹ̀bọ̀ trasand alálùbọ́sà ní ìlú ọ̀yọ́ aláàfin. níléeṣẹ́ istijaba ashifau limited torí àkókò wa tí a ní láàárọ̀ yìí kò pọ̀ mo fẹ́ jẹ́ ká ṣàlàyé àwọn nǹkan tó ń jáde ńbẹ̀ fún àwọn tó ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́. àkọ́kọ́ ká tó lọ bẹ̀rùn ẹ pé lánàá mẹ́nubà ọ̀rọ̀ ọ̀fà ara tá a sì mú àwọn reference àwọn nǹkan tá a fi gbé lẹ́yìn pé àwọn tí wọ́n ṣiṣẹ́ fún kéèyàn máa jẹun kan àbí kí ọ̀fà máa dà yẹn láàmú ẹ̀yọ́ ràkúnmí tí ọ̀pọ̀lọpọ̀ yẹn sì gbọ́ wáyé àmọ́ ibi tá a lọ láàárọ̀ yìí ni wípé a sọ̀rọ̀ nípa rọpárọsẹ̀ tá a mọ̀ sí stroke tí ń da ọ̀pọ̀lọpọ̀ yẹn láàmú lákòókò yìí so ọ̀nà méjì ni ló gbà pín sí àkọ́yẹ́ pé mo sọ níjọ́ kan ní lórí atẹ́gùn yìí pé tí ìfúnpá yẹn bá ń ga ó ń léwu ó lè fa kéèyàn ní rọpárọsẹ̀ tí wọ́n bá sì rán nǹkan sí àbìlú náà ó lè fa rọpárọsẹ̀ tí ìrònú bá pọ̀ jù ó lè fa kí ara mọ́ jẹ ara mọ́ so gbogbo àwọn nǹkan yìí ni ò dá yọ̀ra kún mí tá a mẹ́nu bà látàná tá a ń sọ̀rọ̀ lórí èyí ó gbọ́ àwọn kan tá a ń sọ yìí téèyàn ó sì dìde tí ó sì dúpẹ́ fọlọ́n tó pé yín táyọ̀ àkúnmí ń ṣe iṣẹ́ méjì lòun ó ṣe òun ó ṣiṣẹ́ ìtúsílẹ̀ yóò sì tún ṣiṣẹ́ àlàáfíà tó bá wáyé pé kankan ní dọ́là mú wọn ó jẹ kankan àbí wọ́n ràn kankan sí ọ ni tó bá ti mọ̀ ẹ̀yọ̀ àkúnmí yẹn tó wá mú owó istijaba tó fi para ó lálàáfíà so iṣẹ́ tẹ́jọ̀ àkúnmí ń ṣe iṣẹ́ tó pọ̀ ní fún gbogbo ẹ̀yin tí ẹ ní ẹ̀yọ̀ àkúnmí lónìí tẹ́ ní òpárọsẹ̀ ní òní ibi táwa ń lọ gangan ni pé àwọn tí wọ́n ní ìṣòro rọpárọsẹ̀ yìí ẹ rí i pé mo sọ lánàá pé mo fẹ́ kọ́ lọ́wọ́ lò mí fún bíi 100 àwọn èèyàn sì ti ń wá kódà láwọn tá a tọ́jú ọ̀sẹ̀ tó lọ tí wọn ò tiẹ̀ lè gbápá gbẹ́sẹ̀ wọ́n ti wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run látara ìta tó gbé ìta wa gbé kalẹ̀ bí ó ṣe ń ṣiṣẹ́ fún àlàáfíà tó lálàáfíà tó lókun bẹ́ẹ̀ ni ó tún ṣiṣẹ́ fún ìtúsílẹ̀ ní tí product wa fi yàtọ̀ sí gbogbo product nìyẹn so gbàgbé wọn tó wá ń gbọ́ mi nílé olárúgbó kan tí ò lè gbapá tí ò lè gbẹ́sẹ̀ àbí tí ò lókun àbí tí ń tọ̀ títọ̀ rẹ pọ̀ tí ń ṣe ẹ̀yọ́ ẹ má bínú so ẹ tètè máa bọ̀ wá sílé ẹgbẹ́ télọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ sip fm ibẹ̀ láti ṣe ọ̀sẹ̀ lera ti tòní ìtawá gbé dání ní iléeṣẹ́ istijaba ashifau limited òun náà ni oró istijaba cleanser oil wà ń bẹ ashifau oil wà ń bẹ ukia soap wà ń bẹ cleanser powder ń bẹ ń bẹ ẹ̀yọ́ àkúnmí ń bẹ ń bẹ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe ìwárí ashifau oil òróró yìí gbogbo nǹkan lòún ṣe ìpara ní o tó bá ti ní lọ́wọ́ mo kí ọkọ̀ òyìnbó ara ń tàwọ́ ni ara yíyún ni orí fífọ́ ni wo tí ẹ̀rọ òun sàn ní tó ti wá sú ọ so àbẹ́sẹ̀ tí ń kúta ìtayà orí fífọ́ gbogbo ìgbà tó bá ti fòróró ìpara láàrin ìṣẹ́jú kan gbọ́ mi dáadáa within 1 minute tó ń dọ̀là àmọ́ yóò ti kú ń bẹ ọmọ bébì olóyún tẹ́ bá fi ń palára yóò lálàáfíà bákan náà spiritual aspect ẹni pé tí ń ṣèbálòpọ̀ ojú oorun àlákàlà oúnjẹ ojú oorun ìkórira ìwọ gbéjà kalẹ̀ òtà gbogbo nǹkan tá à ń sọ yìí ò dáa ń máa fa àdínkù bá ìtẹ̀síwájú ayé èèyàn so tó bá rí òróró ètò òfin para ọmọ lálàáfíà ní inú ètò ìṣúná rẹ àti nínú ìgbésí ayé rẹ bákan náà ní mímu inú tí ẹ ń gbóná nìyẹn cleanser oil ní inú tí ẹ ń kùn ní ìwọ jẹngẹjẹ kan tí ń dọ̀ọ́lá àmú náà bá ti mú òróró yìí ó dùpẹ́ fọlọ́ so kò owó tá à ń sọ kò ní cholesterol imported oil ní ta kó wọlé sórílẹ̀-èdè nàìjíríà táwọn á sì pé ó kọ́ lọ́nà sí bẹ́ẹ̀ náà ní cleanser oil àní ukia soap àní ẹ̀yọ̀ àkúnmí táwa ń sọ yìí ọlọ́run dún bẹ̀ gan so lónìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìpèníjà kan tẹ́ ẹ lè rìn dáadáa tí ẹni ìrọ́pá ọkọ̀ sẹ́ńdà yín là mú àbí nǹkan mìíràn tó mẹ́nu àbí wọ́n ti ẹ̀rìn sáwárí mọ̀ bọ̀ wá so ní òní yìí náà tó bá sì ń bọ̀ wá 2,000 òun ló mú dání fún 4,000 ni àmọ́ torí bá kókò ìṣerí wọn la fi dín kù báwọn so a ṣàyẹ̀wò fún ọ
àwọn tá a gba sọ lánàá pé ẹni tó bá ń tọ̀dá títọ̀ rẹ̀ bá pọ̀ tó ń sẹ̀yọ ẹ̀mọ́ bínú ẹ̀ dàkọ̀ tẹ́yọ̀ rẹ̀ pọ̀ gan-an so a ṣe àyẹ̀wò fún lọ́fẹ̀ẹ́ so tó wò tí yín ọ̀tọ̀ ni àmọ́ a ṣe fáwọn kan lọ́fẹ̀ẹ́ lánàá tó ń sì dùgbọ́n bóyá àwọn tiẹ̀ rẹ̀ tọ́ ti ṣúgà ni tó ń ṣẹ́jú ni ẹ̀yọ́ rẹ̀ ń pọ̀ àbí wọ́n tiẹ̀ ti òun sẹ̀yọ tán wá ní kì í ṣe ṣúgà ni wọ́n mọ̀ bọ̀ wá ẹ̀yọ́ àkúnmí láàfin tọ́jú ẹ̀ tó sì lálàáfíà so bẹ́ẹ̀ bí tó wá tà mọ́ ẹgbẹ̀rún méjì wà kó sì mú gbìyànjú kó mówó díẹ̀ dání gbogbo kò wá síbi tó jìnnà sọtọ́ pé òní yìí níta fẹ́ fi tọ́jú ọlá á fi ṣe àdúrà tó a ti padà gbà pé àdúró dọ̀là àwa abẹ lọ́run fún gbogbo wa so láàrin aago 9 sí aago 12 ọ̀la lápárí tọ̀lá tá a padà sílùú Ọ̀yọ́ Aláàfin so ẹ̀yin ará Ìṣẹ́yìn ọjọ́ Monday láti sọ lórí iléeṣẹ́ wa tá a ṣẹ̀ṣẹ̀ ṣe sílùú Ìṣẹ́yìn ní ama ní opposite Deeper Life Church ní barracks area tẹ́lẹ̀ tí mo rí gbogbo bọ́dọ̀ ti wà táwọn máa ń sìn ìgbàlódé tí ó tó gbogbo ara in 24 hours lẹ́yìn ìjọ Jímọ̀ nìkan lẹ̀ ní máa bá wa níbẹ̀ ìjọ Monday láti sọ lójú iléeṣẹ́ wa yẹn nílùú Ìṣẹ́yìn so àbí ẹ̀yin tí ẹ fẹ́ wá wò pé òkè o tẹ́yìn bá dà pọ̀ mọ́ wa lónìí bó lẹ́sìn tó máa tọ̀ ra ẹ lọ sí ọ̀dọ̀ ẹlẹ́yà medicine store ní òkè o ọ̀dọ̀ ìyàwó ẹlẹ́yà ẹ̀ gbogbo bọ́dọ̀ ẹ̀yà akúnmí àti gbọ́dọ̀ wọn bàbí so nílùú Tápà ẹ lọ sọ́dọ̀ Alumalaika Imam Musumara ní Tápà ẹ̀rí pọ́dọ̀tì wà lọ́dọ̀ wọn àbí ọ̀dọ̀ Mr. Kim ní Òkè Ọlá nílùú Gàngán ẹ̀rí àmbẹ̀ àbọ̀dọ̀ Yálà Latif medicine store nílùú Gànà tàbí ní Adó Àwáyé ọ̀dọ̀ Ọlọ́lúwa medicine store ẹ̀rí àmbẹ̀ ilé lẹ́ẹ̀kúlé ní Elégédé street nílùú Ìṣẹ́yìn ẹ̀rí àmbẹ̀ àti káàkiri tàbí kẹlọ sí ọ̀dọ̀ Mújìdá Àtọ́lálẹ́yẹ nílùú Ìwéré Ilé so àbí olúléeṣẹ́ wa yìí tẹ̀wá lọ́yọ̀ tẹ̀ tún gbọ́ wa náà nílùú Ọ̀yọ́ ẹ lọ sí East Ijaba House ní opposite Labour ultrasound níbẹ̀ ní àwọn tí wọ́n kó àwọn product wà ní pálípálí àwọn yẹn lọ bẹ̀ bàbí lọ́rọ̀ àná ẹ̀yin náà lọ kẹ́ lọ sẹ̀rí níta gbé dání àwọn tí wọ́n ti ń da mọ́ wa wàláhì wọ́n dúpẹ́ fọ́lọ́ ni ẹ̀yọ́ àkúnmí tí mo mẹ́nu bàrà di àná yìí àti owó East Ijaba ilé kan gbọ́dọ̀ má nẹ torí pé àwọn ìdágìrì kan máa ń ṣẹlẹ̀ lóru bẹ́ẹ̀ bá ti á ní nǹkan méjèèjì yìí mo kí ọ pé àárín ìṣẹ́jú kan tó bá mọ ẹ̀yọ́ àkúnmí tó fowó ìpara àláfíà òde. ní àkókò tí ẹ wá wà lóyún òkè wẹ̀ aago mélòó sí aago mélòó náà ni. láti aago 8 àbọ̀ tá a bá ti dìde báyìí ìní a ti bẹ̀rẹ̀. aago 8 àbọ̀ sí aago mélòó. aago 8 àbọ̀ sí aago 5 ìrọ̀lẹ́. aago 5 ìrọ̀lẹ́ ní òní tó bá ti wá dọ̀la aago 12. aago 12 la parí ní lọ́la ok. kí ni wàá ní kí àwọn èèyàn máa mú bọ̀ wá. ẹgbẹ̀rún 2 tọ́lẹ̀ kan ẹgbẹ̀rún 2 yẹn èyí tẹ́ ti ní káàdì wa tẹ́yìn bá wá ẹgbẹ̀rún kan lẹ̀ yóò san tẹ̀tí nípa ẹ̀yìn tẹ̀ ṣẹ̀ dá wọ́n ṣe àyẹ̀wò míì fún bẹ́ẹ̀ ni wọ́n ṣe ra product àmẹ́yìn tó jẹ́ sí pé ẹ̀yìn ṣẹ̀fẹ̀ dá pọ̀ mọ́ wa ẹgbẹ̀rún 2 lẹ́sàn tàbá ṣe ẹgbẹ̀rún 2 á ṣe gbogbo àwọn àyẹ̀wò yìí fún yín so tí ẹ̀yin ló sì láǹfààní àti sọ tí ẹ̀fẹ́ bóyá ti àrùsàn ara ni o tó máa gbàgbé pé mo sọ wípé tí o bá wá sí ọ̀dọ̀ ìyàtọ̀ tó rí ni wípé n ta fẹ́ fún ọ tó bá yẹ price ọwọ́ kan ní ń bẹ lára rẹ̀ òun ó tètè fast láti ọgbẹ́ lómi ti mú mímu ó ti lọ nílà àwọn táǹtà mímu nǹkan ó ti pọ̀ ń lé wọn wọ́n yé sì sọ́rọ́ ètò mo máa ń tanú mọ́ gbogbo gbà ní ti ń sí ọ nǹkan tí ó ba gbòde ara rẹ jẹ́ ẹ̀yọ́ àkúmílà ó fi tọ́jú rẹ̀ á fún ọ láwọn owó wa yìí tí wọ́n ní ó sì dúpẹ́ fọlọ́. nítorí àkókò wa mo fẹ́ jẹ́ kẹ́ ẹ pé àwọn nọ́mbà yín torí àkókò yẹn ní ju bí ìṣẹ́jú 3 lọ mọ́ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ pé àwọn nọ́mbà yín yẹn. 090 090 32 64 64 ẹ pè díẹ̀ 14 090 32 64 80 14 090 32 64 80 14 ẹ̀yin náà dá pọ̀ mọ́ wa kẹwàá jẹ́ aláràtẹ̀wá máa bá wa ní aláràtúntà ká máa polongo tí náà ní gbogbo ọjọ́ Tuesday nìkan ní alálùbákàtà wa. tí wọ́n bá ti darapọ̀ mọ́ yín yóò di pé ẹ máa dákọ̀ wọn àbí ẹ bá dákọ̀ yín lẹ́ẹ̀kan sí ká lo àwọn tó jáde láti lè ṣe. wà ní ọkọ mi ní Dr. Yọ́núsími East Ijaba tí mo jẹ́ alákòóso àtọ́dásílẹ̀ iléeṣẹ́ East Ijaba Safaw Limited àtàìsàn àtàrùn Ọlọ́run ò ní fi kankan di ẹnì kankan wa mọ́lẹ̀ á sì rí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àgbọ̀ láti lè ṣe wọn. ẹ ṣé o.
yéé orí mi ò tẹ́mi mi ò ní bọ́ báyìí. aya mi ewo tún ni báyìí. baálé mi orí fífọ́ àti nínú rìn náà ni. orí fífọ́ ẹ̀wẹ̀ ara yíyún ni tàná ewo tún ni torí fífọ́ àti nínú rìn báyìí bẹ́ẹ̀ ló ti fìgbà kan pariwo pé gbogbo ara rẹ̀ ní kúta ìta yìí. ẹ wo baálé mi kó tí ẹ yé mi àfi bí ìgbà pé èmi ni gbogbo àìsàn ilé ayé yìí ń ṣe. ọ̀dà kò sí wàhálà èmi náà ti jáde sọ̀rọ̀ ara mi mo dira rẹ wá ni ó yá gbà gbèlúra ajẹ́bí idán ni istijaba àṣìfáwọ́ ọ̀ìlì ni wọ́n ń pè. ẹ wo ẹ bá mú baálé mi ẹ sáà jẹ́ ní tiẹ̀ kọ́kọ́ lò náà. aya mi bọ́ọ̀ wá lára rẹ báyìí. baálé mi iṣẹ́ lára mi balẹ̀ wẹ̀sì àfi bí ìgbà pé kinní òun ló fi àìsàn síbẹ̀. mẹ́bí mo sọ fún ọ istijaba àṣìfáwọ́ ọ̀ìlì lórúkọ rẹ̀ ajẹ́bí dákúlálá oògùn tó ń wa ìṣàn oríṣiríṣi àìlera ara eléyìí tó lè mọ fi ọ lápẹ́ bíi ara yíyún orí fífọ́ kí ara àbẹ́sẹ̀ mọ kúta ìta ara ríro ara yíyún tẹ́ ẹ máa rọpárọsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wo iṣẹ́ rẹ̀ pọ̀ jówó ẹ lọ. àjọ nafdac fòǹtẹ̀ ló gbà. iléeṣẹ́ istijaba àṣìfáwọ́ limited ló ń pọ́n tó ń pin tó ń ta olú iléeṣẹ́ wọn kalẹ̀ sí istijaba house ládojúkọ depot ultrasound alálùbọ́sà nílùú ọ̀yọ́ tí ẹ̀ka iléeṣẹ́ wọn sì wà ládojúkọ ilé epo abbas ní odòòrì agbowó road ìwó ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09032648014 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 09032648014 àǹfààní wà níléeṣẹ́ wọn fáwọn alára túntà tí wọ́n bá fẹ́ máa kó lọ́pọ̀ yanturu istijaba àṣìfáwọ́ oil agbógbá àrùn mágbẹ̀jẹ̀ ni ìwọ náà dánwò lónìí wàá gbà pé ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ. ẹ kú kalẹ̀ yẹn ìyẹn wa ẹ má bínú nǹkan tí à ń jẹ òun là ń tà èyí tá ń tà òun là ń jẹ ìpolówó ṣe kókó torí wípé bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa tá à mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wá sí etí ìgbọ́ yín ìpolówó òun náà ló ń gbé wa nígbọ̀wọ́ owó dísù báyìí ó ń gbẹnu sókè lójoojúmọ́ ẹ̀yin náà ẹ lè gbé ìpolówó ọjà yín wá àsìkò tẹ́ ẹ bá fẹ́ á bá yín sí iṣẹ́ ti gbọ́ a sì tún ní àkókò láti sọ̀rọ̀ nípa ètò ààbò báyìí bí ìṣẹ́jú mẹ́wàá a ní ìṣẹ́jú mẹ́wàá sí láti sọ̀rọ̀ nípa ètò ààbò 070 47 7064 ní ojú òpó 070 47 7064 kí ni ìwòye yín tí ẹ fẹ́ sọ nípa ètò ààbò ní àdúgbò yín hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ọkọ yín bọ̀lẹ́ sí ń pè. ẹ gbóhùn sókè díẹ̀ sí orúkọ yín. ẹ gbóhùn sókè díẹ̀ sí 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ yí rédíò yín sílẹ̀ o. ẹ yí rédíò yín sílẹ̀ ẹ káàárọ̀ o. 070 47 7064 tá a bá ti pè wọlé àfìyọ́nà ọlọ́run bẹ̀ wá ká yí rédíò wa sílẹ̀ ká sì sọ̀rọ̀ sókè torí wípé àsìkò sọ̀rọ̀ sókè la wà yìí gbogbo ayé ni wọ́n fẹ́ gbọ́ wa. ẹ kú ojúmọ́ o. ẹ yí rédíò yín sílẹ̀ o. ẹ káàárọ̀. ẹ tí yí rédíò yẹn sílẹ̀ dáadáa á tún gbóhùn ara wa padà. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 lẹ́ẹ̀fì bá wa dá sí. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín. abẹ́rẹ́ kéré. ẹ káàárọ̀ màmá. a kú iṣẹ́ o. ẹ káàárọ̀. ó bí o. ẹ káàárọ̀ máa. ẹ níta ló tó bí ọwọ́. ṣe o. olúwa máa fún yín sọ. eléyìí tí mo fẹ́ sọ nípa ẹran jíjí kó tí wọ́n ń kó ẹ dákun a sì tún rọ àwọn èèyàn gbogbo ẹrẹ tiẹ̀ ti tẹ́ ládùúgbò àlẹ́rẹ́ ládùúgbò mọ́ gbogbo ẹrẹ mi tí wọ́n kó lọ nísìnyí ó ti lé ní 8 bẹ́ẹ̀ sì ní láti àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí àwọn ẹrẹ ńláńláńlá ni wọ́n ń gbé lọ á rọ àwọn olórí àdúgbò gbogbo àwọn ọba ìlú gbogbo kí wọ́n dákun kí wọ́n bá mójútó àwọn ọlọ́pàá wa ní àbẹ̀ wọn báwọn tọ́kẹ̀rẹ̀ yìí tẹ́ ọjọ́ sílẹ̀ ni wọ́n ń gbà tí wọ́n fi ń rú ọgbẹ́ ọkọ̀ lọ wọ́n máa bá wa ṣe àmójútó rẹ̀ ọlọ́run pa wá mọ́ o àtọ̀hún ìní wa àtẹ̀yí tí ní àtẹ̀yí tí ní àbọ̀ ọlọ́run ó dájú o ẹ kó ètò. ẹ ṣe o wọ́n mi samuel 070 47 7064 ní ojú òpó tí ó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 lẹ́ẹ̀fì bá wa dá sí 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. hello ẹ kú ojúmọ́. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. àdúpẹ́. adélakùn ló ń pè láti Ṣakí. láti ìlú Ṣakí ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ sà lórí ọ̀rọ̀ ètò ààbò tẹ́ ń sọ adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ torí pé gbogbo àlẹ́ máa gbé ètò yìí jáde ẹ sì kírètì wà ní awareness ní gbogbo ìgbà ọlọ́run máa fún yín sí o. àmín. tẹ́rí nípa ti ètò ààbò yìí ó lọ ó gbó fà ju tá a dúró sí ládùúgbò wa yìí lọ
tá a bá wò ó òótọ́ èmi máa fi sínú àdúrà pé ọlọ́run ní jẹ́ wàhálà ọ̀sẹ̀lẹ̀ ní ọ̀dọ̀ wa àti ilẹ̀ yorùbá àmọ́ àgbẹ̀ wa gbọ́dọ̀ jígìrì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń tiwa ńlá káyé gbogbo ìgbà yìí tá a bá wo àgbègbè wa lónìí á rí i pé àwọn tọ̀hún yẹn wọ́n ti fẹ́ dominate wa nípa iṣẹ́ ọ̀kadà tàbí iṣẹ́ oko àwa sì máa takùrọ̀ sọ pé ẹjọ́ ẹ̀sìn nǹkan yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò lè dàbí ti ọ̀dọ́ yín lọ́hùn àmọ́ àwọn adarí wa gangan wọ́n níṣẹ́ tó pọ̀ láti ṣe. ẹ̀ ló sẹ́ ń gbọ́ mi sà. ọmọ nàìjíríà ń gbọ́ yín. tó sẹ́tọ́ á rí àwọn ọlọ́pàá wa àwọn náà níṣẹ́ tó pọ̀ láti ṣe bó lè jẹ́ pé àná lápadà kún wọn ní agbára láma ràn wọ́n lọ́wọ́ tó fi jẹ́ pé àlàáfíà yẹn yóò lè máa tẹ̀síwájú ní gbogbo ìgbà. ẹ̀yin náà tẹ́ sí ìrẹ́ wa létí tẹ́ ń gbé tòyí jáde gbogbo ìgbà àgbà aládùúrà pé ẹ̀ ní fẹnugbó bí ọwọ́ ẹ̀ sì ní ṣe lásán. ọlọ́run máa pẹ̀lú yín gbogbo ìrìn àjò yín o adélakùn láti Ṣakí. ẹ ṣé o láti ìlú Ṣakí Mr. adélakùn 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. ẹ kú ojúmọ́ o. ẹ kú àkàrọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o ọlọ́run ló ń ṣètò. ọlọ́run fún yín sí. àmín o. ìfẹ́ gba ìjọba nímọ̀ràn àwọn adé àtijọ́ àwọn àgbàlagbà tí àwọn àpàtẹ́kùn àwọn oríṣiríṣi àwọn àgbàlagbà ọjẹ́ tí wọ́n lọ jẹ́ máa dẹ́gbọ́ àjànàkú èèmọ̀ lórí ẹranko ńláńlá ní wọ́n wá wọn tí wọ́n gbà wọ́n sí wọ́n máa ṣètò fún ọkàn lọ́la pọ̀ fún àwọn olùṣọ́gbó àwọn aláàbò fún ọkàn náà pẹ̀lú àwọn aláàbò fún wọ́n lè kápá àrú àwọn tí àwọn oníjàdíjàdán tí àwọn tí ń da ìwé àti àwọn dayé láàmú yìí. àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kó jà wọn rẹ̀ èèyàn oníṣòro fún ọkọ̀ ní bá wọn lẹ́rù láti bá wọn jà. ìjà fẹ́ lamọ̀ láti sẹ́yìn. láti ìlú sẹ́yìn ẹ ṣé bàbá 070 47 7064 a sì ní bí ìpè bíi méjì àbí mẹ́ta tó bá yára láti wọlé. ẹ̀ló ẹ kú ojúmọ́. ẹ kú ojúmọ́ ẹ ti wà ń bẹ orúkọ yín o. ẹ̀ló ẹ káàárọ̀ sa orúkọ yín o. orúkọ mi ni ajabajá àjànà. láti ìlú òòsà. láti òlèlè ní ìlú òkè o. ìlú òkè wa ń gbọ́ yín o. àkànní tàpé ní ilé gbẹ́ńtọ̀ ní bàjẹ́ o. àmì ẹ̀ ṣe o láti ìlú òkè o 070 47 7064 ní ojú òpó tó lo fótó sí ọ̀dọ̀ wa níbí yìí láti bá wa pẹ̀kẹ́lu ọ̀kan ọ̀jọ̀kan nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò. ẹ̀ló ẹ kú ojúmọ́. ẹ̀ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ̀jọ̀ àpéjọ náà wọ́n fún wa lọ́wọ́. àmì o. nípa tètè o. àmì o. ọlọ́run ọmọ bá dára fún yín o. àmì o. àwọn obìnrin wa ọlọ́run dábàá wọn gbé fún ọgbọ́n fún ọgbà àmọ́ ní kí lọ kíkí kalẹ̀ àmọ́ kéèké sí ń rá ọlọ́mọdé oko ní omi gbogbo olùfẹ́ bẹ́ẹ̀ kọ́ mọ mójútó náà nípa láti wá. ẹ ṣeun 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 lẹ́ẹ̀fì bá wa dá sí. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. aláṣẹ ọdẹ ní sọ̀rọ̀ lọ́dìjẹ́nẹ́. à ń gbọ́ yín sà. so ọ̀rọ̀ ètò ààbò yìí ó ṣe pàtàkì sẹ́ni tí mọ̀lẹ́tẹ́ ń fẹ́ gbà ní pé àwọn fìdíhàntẹ́ àti àwọn mọ̀tẹ́kùn ẹ̀yẹ tí wọ́n jókòó gẹ́gẹ́ bí wọ́n máa pàtró ọ̀nà káàkiri kí iná ẹ̀ ló dá ọ̀rẹ́ tèmi ní ó ti dá. aláṣẹ ọdẹ lọ́dìjẹ́nẹ́. ẹ ṣeun láti ìlú ìgànná 070 47 7064 ní ojú òpó ìpè ẹyọkan tàbí méjì tàbí ẹyọkan. ẹlò ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. orúkọ mi ni abdulrahman láti gbàrúkẹ. ẹ káàárọ̀ à ń gbọ́ yín sà. ẹ rí ètò ààbò tí gbogbo ayé ń kíbò sí lóòótọ́ ni ó yẹ kí ètò ààbò tó nípọn wá ṣùgbọ́n àwọn tí wọ́n ń mú ní àwọn elétò ààbò ẹni kó lè ọmọ ọlọ́sọ olè ní ọ̀pọ̀lọpọ̀ wọn. àwọn gbé ọmọ iṣẹ́ yẹn gidi. kí ni ẹ̀rí tẹ́ rí kí ni ìdánilójú tẹ́ fi sọ pé wọ́n yé ṣèyàn gidi. nígbà tí ẹni tó jẹ́ olè tí wọ́n yọ ọ́ pé kọ́ ọmọ ọlọ́sọ olè tẹ́ mọ̀ pé.
gbogbo àwọn ọ̀rọ̀ tí ò ní jẹ́ kí àwọn tó wà ní ìdí iṣẹ́ elétò ààbò kórè wọn kó wú láti ṣe. òtítọ́ ni wípé kàńdá ń bẹ nínú ìrẹsì, ṣùgbọ́n ọ̀rọ̀ tó lọ lórí afẹ́fẹ́ ìwọ̀n ni pé ká máa gbé àwọn elétò ààbò wa ká gbé wọn ní ìgbọ̀wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìkọ́nilọ́wọ́, ọ̀rọ̀ kóríyá, ọ̀rọ̀ tí roni sókè láti jẹ́ kí wọ́n tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí, a sì máa fi eléyìí a máa fi ṣe lọ. ṣùgbọ́n ká tó máa lọ ká kí Akọ́ládé Timothy Adéṣọpẹ́ aka Everlasting Tomorrow. òní náà ni ọjọ́ bí ẹ̀. we wish you happy birthday, long life and prosperity. Akọ́ládé Timothy Adéṣọpẹ́ aka Everlasting. ìtura olúwa ọmọdé nìjì náà ló sọ wípé káàkiri pé happy birthday to you, long life and prosperity. ìgbà ọdún kan ni o, àlékún àrísìkí, àlékún owó, àlékún ìgbéga, àlékún oríire eléyìí tó pọ̀ lágbára Ọlọ́run. ìgbà tí ó bá fi dẹ̀mí oore eléyìí tẹ́mi yín tó fẹ́ òun náà ni ó wà ó. ibi tẹ́mi yín kọ̀ Ọlọ́run ọba yín kọ́. happy birthday to you, long life and prosperity. kámọ̀ fẹ́lẹ́ yìí ṣèlọ náà ló kò sí àkókò mọ́. báyìí lọ fún ti àárọ̀ yìí a máa pàdé tó bá di aago 2 ọ̀sán lórí ètò sọ̀rọ̀ sókè. aago 2 sí aago 3 náà ni ètò sọ̀rọ̀ sókè lọ́sàn-án òní. títí ìgbà náà Ọlánrewájú Álímì ló kọ̀ mí. èmi ò ní kú o, ẹ̀yin náà ò ní kú, gbogbo pátápátá kájọ máa fa ìkú dẹ́gbẹ̀ra. ó dàbọ̀. bó ṣe jẹ́ lẹ́gbẹ́ òun ẹ̀yin ènìyàn bá a bá gbé àwòrán gàgẹ̀gẹ̀ á forí ẹ̀ tì síbì kan ni déere gẹ́ẹ̀rì ìpéǹpéjú làlá fìlà abẹ́rẹ́kẹ́rẹ́ adégbètè lórúkọ mi. ẹjẹ́ àjọ pàdé tó bá di aago 8 sí aago 9 lórí ètò àṣà dáyébá. abẹ́rẹ́kẹ́rẹ́ adégbètè mò ń dágbére lórí ìròyìn àjẹmọ́ná fún yìí tí òwúrọ̀ òní wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò máa ń ṣàì gbèmídébẹ̀rẹ̀ dán. ìpàdé wa yóò tún di alẹ́ o, ó dìgbà. ògún oníbàwàjẹ́ dákun ẹ̀sà mi àṣẹ dákun ẹ̀sà.